Alaga marua, alaga marua, alaga marua, oh, alaga marua. No, 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 no. Ibi gbogbo ló gba lágbára tiwa ọmọlẹ láyò gbà o. Akíkanjú ọkùnrin ogun o, alaga marua, oh, aye, aye. Alaga marua. Alágbára ló jẹun ìgboro, alágbára ló jẹun ìta. Jíjẹ́ sí jẹ́ jẹun àròkùn bọ́m̀bọ́m bẹ́ẹ̀ ni o. Jíjẹ́ sí jẹ́ jẹun àròkùn gèlè mọ́ o. Kò sí bojí ojú mi bojí kò bá mi níta ni o. Kò sí bojí ojú mi bojí kò bá mi níta. Second power, Alasia ball, wọlé Alasia, second power. Alasia wọlé 100 naira. Alasia. Ṣé wo olùkọ́jú rọ̀ ni? Òjò ti rọ̀ 15 naira nítorí ọ̀bá ròjò lẹ́tí rọ̀. Ọjọ́ tó rọ̀ sílẹ̀ ṣe máa gbé Alasia ní 100 naira. Ọ̀dà òtún ọba wọn kó o lè gun o lọ síbòmí, o ti gbọ́? Wá. Bàbá yìí. Ibo náà ti ń gbọ́kadà. Bọ́n gbọ́kadà àwọn ọmọ olólè. Ibo náà ti ń gbọ́kadà olè orí ráńdì. Alasia wọlé 15 naira Alasia. Ẹni tí ọba ti dáná ni mọ́ ń bá lù jẹ́ gbogbo náà ti ń gbọ́kadà ọ̀kadà kan máa ń sè ní. Alasia 15 naira bọ́ o second power line. Alasia wọlé Alasia wọlé Alasia second power line bọ́ o Alasia. ẹ wá àwa ni báwo lẹ ní gan. dáadáa ni. ó dojú ìmọ̀. tí mi ò rojú yín rí. ó rí mi rí báwo ló ṣe máa sọ pé ó rí mi rí. Ìgbà tí mo gbé ẹ lọ́nà òkè àtà. Ó possible but mi ò rántí ojú yín. Ó ń bọ̀ láti skul lọ́jọ́ yẹn báàgì méjì báyìí ló gbé dání. Possible but mi ò rántí náà. In fact inú mi dùn gan because ọjọ́ yẹn èmi gan ń kánjú ni because ó láwọn ọ̀rọ̀ kan tó wà nílẹ̀ lọ́jọ́ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ but ọjọ́ yẹn pẹ̀lú bó ṣe ń kánjú gbogbo ẹ̀ mo rí pọ́dẹ̀ rẹ̀ so mi wàá fẹ́ stress ẹ̀ jù. Wá ṣé kò sí ṣáàṣì bá mo ṣe lè ọkùnrin. Sórí nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé lẹ́yìn chairman nínú gáràjì vice chairman ló dúró yes now àwọn òkàn fi bẹ́ẹ̀ ọlọ́run ò jogún ìgbéraga mọ́ àwa ni so and we thank God for ibi tí ọlọ́run bá láìpẹ́ ti wá dé irú nǹkan tó ń wo èmi ni mo ní irú ẹ̀ tí mo dẹ̀ ní nínú gáràjì á sì tó bí i 15 yes now ó kéré ní nǹkan tọ́lọ́run ṣe fáwa torí nǹkan tọ́lọ́run ṣe fáwa àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run abo understand jọ ṣé mo lè rí nọ́mbà yìí. Nọ́mbà mi ẹ má bínú àná ní fóònù mi sọnù. Wow báwo lè ṣe tí fóònù ẹ sọnù. ó máa wáyé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan. ó dẹ̀ dùn mí gan ṣá ó dẹ̀ dùn mí ṣá oh God bí akémi dẹ̀ kọ́ tọ̀dọ̀ mi fún ẹ. Nọ́mbà yín kẹ́kọ̀ọ́ fún mi kẹ́kọ̀ọ́ nọ́mbà yín fún mi ẹ fún kí nìyẹn. gbogbo nǹkan tí mò ń sọ yìí àbí mo yẹ ń ṣe yìí kò wà romantic lójú ẹ. you understand yín na. Torí kókó ọ̀rọ̀ mi gangan ni pé mo fẹ́ kí èmi àti ẹjọ́jọ́ rẹ̀ you know. àjọjọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ ni wá already náà pátá àjà ọ̀rẹ́ ni wá. Wow that's good. Torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gangan báwa ṣe wà yìí wọ́n ń deliver fáwa ni o àwọn ò sí lára àwọn tó tún lọ deliver fún yàn àbú understand kọ́ Ọlọ́run gbàdúrà wa torí gbogbo kókó ọ̀rọ̀ mi gangan bóyá wà yìí. mo fẹ́ kí èmi àti ẹ máa fẹ́ra wa mo fẹ́ ká máa fẹ́ra wa ó ti gbà ó bóyá padà ó fọ́ fún mi straight. ẹ fọ́ ni ìgò ṣá. kí a jọ máa fẹ́ra wa. yes na. ṣé sọ́nà àbí ẹ̀rù sọ àbí kò jábọ́ lẹ́nu yín. mo sọ kí ló yóò ṣẹlẹ̀. confidently lẹ́bi sọ àbí. sórí orí pé mo tún bára tì bẹ́ẹ̀ sọ ni. àbí. ẹ fọ́ ni ṣá. èmi àti yóò sínú sex. kí ló dé. ẹ wo ni two different things lélẹ́yìn náà báyìí ṣe máa ṣe kí n fẹ́ yín kí ni mo fẹ́ fi kún. ó ní ṣe mi màá set mi ìwọ ń kọ́ kí ni ẹ ká ní o ní ojú inú wàá mọ̀ pé ẹni tó wà wájú ẹ̀ Gaaji náà ń pè mí. ẹ má bínú ṣé pangolo yìí ló wà ń jọ yín lójú. Stop! Don't call it pangolo. What is pangolo? You don't know the meaning of pangolo. Láì ṣe pé bóyá mo bá àwọn ọmọ kéékèèké ṣeré sórí nǹkan tó ń wò yìí owó ni mo kó lọ tí mo lọ fi ra 450,000 naira ni. ilé ẹ máa náwó àìnáwó kódà iná ra. nǹkan tó bá dẹ̀ mú mi tí mo fi ra bíi 15 at a go ó yẹ kó mọ̀ pé olówó ló ń bẹ sọ̀rọ̀ yìí sórí gbogbo tó máa ń pariwo ẹ Dangote is the richest man in Africa wọn ò lójú inú náà sórí mo nírú eléyìí 15 àwọn kan míì sì wà tí mo tún ní kiri bẹ́ẹ̀ o
but nígbà tó ń ṣe calculation wọn dáadáa wọn ò read map wọn kàn mọ àwọn olówó wọn ń pe Dangote richest man in Africa mo kàn máa ń wọ̀n gba àwọn eléyìí stupid wọn mọ nǹkan tó ń ṣe but ìyẹn ò ń ṣe issue so tó bá lè gbà fáwa màá ní kó máa bá mi deliver bóyá bíi owó bíi 5 fún ẹ lójúmọ́. Ejò mi àti yóò lè fẹ́ra. Kí ló dé? Aláwọn sẹ́ẹ̀tì ìsìnwájú kò sáwọn ọlọ́kadà àwọn onímọ̀ ọ̀gọ́dé wọn là ń sọ. Èmi Bẹ́ẹ̀ni. Èmi ó wo mí ni o. Mo rí yín ẹ̀kọ́ ẹ̀kú sílé ni. Ọlọ́run ọmọ yìí ò ríran kò ríran òkè ló ń lọ wò ìwọ tí ẹ kò wò láti mídùú lọ sálẹ̀. Ọ̀rẹ́ mi ò ga ojú ẹ̀ dùn ọkọ ẹ̀ tọ́jú ẹ̀ ìwọ wá lásì ṣọ́kọ tí mo tọ́jú ẹ̀ tókè ò bá kú lọ bá wọn mọ̀ tó àwa gòkè òkun wáyàn. Kí n tó ṣe house chores tí wọ́n ní kí n tẹ̀ fẹ́ gbé lédè ńlá kí n sì tí wọ́n wá gbọ́ máa ń pẹ́ táǹtà kọ́ mi máa dé láti fi ṣe wọn lọ́dọ̀ máa tún sáré lọ dáná kó tó dé wọ́n máa fi dé tó wọ́n máa fi jẹun tó máa ti rìn nínú àwọn àkóso bí mo ṣe ń ràn every day of my life láti gbà tí mo ti máa rìn nìyẹn. Ohun pé ká ní mo ṣe ń ṣiṣẹ́ tí mo ṣe yẹn nítòsí ọ́fíìsì mi nílé ẹ̀wà máa ti yà kí n tó máa lọ lérò ẹ̀ mo ṣe máa yà máa ń bẹ̀rù kí n ṣe àárọ̀ ẹ̀ tó kún sọ nínú ohun kò sí pé mi náà ráyè lọ títí bẹ́ẹ̀ ìtàárọ̀ ẹ̀ kò ń sọ mí ni tí mo pọ́rọ̀ orí fóònù kò dàbí ká fojú ríra wa. Kí ló wà fún jẹ́ anything tó bá ti fún mi níbi ìbàlẹ̀ gbogbo jíjẹ gbogbo ní bẹ́ẹ̀ ni mo sọ o gbọ́dọ̀ tẹ̀ra ẹ̀ lọ́rùn kó gbádùn. Ìyá ọ̀rẹ́ mi. Báyìí Aya mi. kí ló dé tójú yín wá kọ́rẹ́ lọ́wọ́ báyìí? Olójú mi kọrin lọ́wọ́ kò sí ní kọrin lọ́wọ́ ojú mi kọrin lọ́wọ́ gan. Ọ̀rẹ́ mi tí mo sọ mọ́ pé ní kí wọ́n á bọ̀ ní ọ́fíìsì òun nígbà mo débẹ̀ ẹ bá ń sọ fún wọn mo tẹ̀sí kọ́kọ́ jókòó nígbà ìyá lọmọ kankan dá mi sí ó ní bàbá ẹ méjì àdá yín dúró ó ní àwọn alága wọn lọ sí mítìnì àwọn alága èsì yẹn wípé ṣùgbọ́n wọ́n pẹ̀ kí wọ́n tó dé nígbà yà tètè gbéra mi sọ mo ní bí mo tó lọ ọ̀rẹ́sẹ̀ mo rè kú ní níbi mo ti wà tẹ́ẹ̀kì ìbọn tí mo tẹ́ẹ̀kì ìbọn tó ti yẹ nìsín mo kàn pàdé ọ̀rẹ́ mi là ń dédé ni lẹ́bàá fún mi bẹ́tà láì mo ní o ṣe ó ní kí n fi rẹ́síù ara mi délé. wọ́n á fi gbé ọ̀kadà ni mo fi dé yànà ọ̀dọ̀ wa. baálé mi 50 naira tó yẹ kẹ́ mú wálé ká fi jẹun bó ti ẹ̀jẹ̀ jáde ká fi mú ẹ̀yin wọ́n sọ fún mi pé 50 naira jẹ́ tábí ọba fẹ́ sẹ́yìn tí ó bá kí í sẹ́yìn tẹ́bi ọmọ orúyà tá à ń jẹ́ ẹnu lé ìbálé mi. ìwà kọ́lẹ̀ wù yí o. ẹgbẹ́ gan ọlọ́ọ̀kì ìhàlẹ̀ ẹ dákun kí ni 50 naira kí ló ràn nínú ìgbésí ayé wa kí ni 50 naira rà sọ́ra rodo ní àbọ̀rà sọ̀ǹbọ̀ dákun àbálùbọ̀sà láàpẹ̀ ọ̀rà. mo fi rẹ́síkì ara mi ni tó bá mọ tí ń ṣe mí òpó ẹ̀ dáàbò mi inú mi ṣe kùkùkùkù. èèmọ̀ yàtọ̀ ń jẹ́nu lé ẹ wo èmi fẹ́ lọ́dọ̀ yà sí ti bóyá máa rí ráìsì gbà. ọlọ́dọ̀ ya ti di ó rí gbà yóò rí ráìsì gbà o ọlọ́run ọba mi tọ́ dẹnu bùnbù ó ti ṣe ti ọ̀jẹ̀ téèyàn bá lówó láàárọ̀ súnmọ́ bíi láìlà sí láwà ó lè lówó lọ́jọ́ alẹ́ tí ó sì mọ gbádùn tí ó mọ jẹ tó dáa gbogbo pètè tó nǹkan kan yóò sì mọ rí jẹ ó rí gbà sọgbọ́ èmi gan ọkàn ọkùnrin mò ń lò ọlọ́mọjọgbẹ́ ẹnu omu mi ó rí gbà alága márùá. Gaaji ọmọ jojú. ó ń sùn ní abọ́ sleeping. mò ń sùn. ó fura o sóòrù pé kíní ti fẹ́ rújú báyìí látàrọ̀ tí mo mà ti wà bí ìmọ̀ tí gbèrò kankan ìgbé lọ bẹ́ẹ̀ ni mo gbé bọ̀ mélòó ni wọ́n ti lọ. mi ò tí kò mi tí mo dúró sí látàrọ̀ ìgbà tó yẹ pé bá mo dẹ̀ fẹ́ dèrò fúnra mi kí n gbọ́nú máa kí n dẹ̀ máa wára mi lọ. so bó bá ṣe gbà náà lájọ máa yí mọ́ra wọn sórí life tèmi wa ayé ìrọ̀rùn ni o tẹ́rọ bá wa àágbé bí òde wa kọ́jọ́ kò sílé wọn o tó bá ti ṣe díẹ̀ sí mi I'm going back home mò ń lọ ilé ló ń jẹ́ bẹ́ẹ̀ o èèyàn kan ò lè yọ mí lẹ́nu ẹ̀yin lẹ wáyé struggle. èmi lè mi wáyé kí n máa struggle ìwọ struggle ló dé nu mọ́rúwá. Gaaji àwọn kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ibà. báwo ni láyé ọ̀gbẹ́ni má fi ọdún owó mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ibà tí mo fi jókòó ààyè ṣiṣẹ́ lọ ni. ẹ farabalẹ̀ ṣé ẹ mọ̀ pé owó tí lè ṣe mo já fún yín láàárọ̀ ẹ̀ ti sọ. tọ̀sán dẹ̀ sùn wà ń bẹ̀ ṣé wọn àwọn aláyé dẹ̀ wà lọ́fíìsì ṣé ó dẹ̀ wọ́n pé ibi tí ojú ayé bá pé sí ló ń pè láyé pé àwọn aláyé wà mẹ́tọ́ fẹ́ gbowó wọ́n fẹ́ gbowó àárọ̀ wọ́n fẹ́ gbọ́tọ̀ sọ táyé ń gbádùn níbẹ̀ ọ̀gbẹ́ni tó bá dọ̀sán tó fún mi lówó kò
nǹkan tí máa rí máa ṣe fún ẹ o ṣe ní láì kárí ara. ó tó ọlọ́pọlọ lóòótọ́ o ṣùgbọ́n Ọlọ́run fi common sí fún ọ o ní common sense nígbà tí wọn náà ranjú kalẹ̀ bí kọ̀ǹkọ̀ àtẹ̀mẹ́rẹ̀ tó ranjú wọn nígbà tí rélùwé bá yọ ọ́nkọ́ náà ṣe ọ̀rọ̀ ẹ mélòó lórí ta gbé látàárọ̀. ogún apá wọn náà ọlọ́wọ́ apá táwọn tó ń lu wọn náà máa wèrè ṣáká Gaaji ó fẹ́ jẹ ẹ̀kọ́ sí Gaaji ẹ̀kọ́ wá pè ó kẹ́sì ń kẹ́sì. ọmọ king of boys àbí orúkọ olóṣìwò náà fún ẹ náà ṣé orí ẹ ò pé ni dọ́nà ẹ̀yin tẹ kúrú ẹ ṣe máa ń jọra yín lójú náà. ok ilé ìjẹ́ gbọ́dọ̀ ara yín kẹ́ papọ̀. gbàgbé táyé èmi láyé tèmi tí mo wà ìwọ́kọ̀ òkàn lọ́dẹ òun lọ́dẹ mọ́ ó ṣàkẹ́sì mo tún ṣe dúró sára márùwà mi níṣà mo márùwà mi balance nítorí fẹ́mi ẹ̀ dọ́nà ẹ̀yin tẹ kúrú kí ló máa ń ṣe yín gan-an ẹ kàn máa ń bílí ìpẹ́ni bọ̀dì lẹ́kọ̀ọ́ lé alẹ́ mọ́ sọ̀rọ̀ pé mo dẹ̀ ti ń wojú ẹ̀. ó sì yẹ ẹni ọgbẹ́ ìjà ìṣẹ́ni ológbò lẹ́sẹ̀ o. ṣé ológbò ọ̀rọ̀ ayé kọ́mọ ìkọ́lẹ̀ mi. ikú bá pa ẹni àwọn kòkòrò ọ̀pẹ lè ṣáàsì wọn ọ̀rẹ́ bí yóò lè lè wá. olóṣì kò ní dáfọ́ ọlọ́wọ́ kan kú. kò dẹ̀ ní dàpọ̀ àfi kí ni kó máa parọ́ fún mi kó máa parọ́ fún mi. mo ṣàkíyèsí pé wà á ti ṣàmà ní gáràjì ẹ̀ ṣe wọlé wọ̀lé mo dẹ̀ ń gbọ́ fínìfínì irun gàá tó pọ́ sí musa lójú pàdé mi ní ẹ́ wà sóyún kan bẹ́ẹ̀ yẹn ò ní jẹ́ kí mi mo ní já mi tó kò dá bẹ́ẹ̀ wọ́n jẹ́ kí bèrè lọ́yọ̀ kó fáyọ̀ kó tó wà bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ kọ́ ó tán. kí ló tí gbogbo èèyàn máa ń ronú báyìí náà mo ṣe máa fẹ́ ṣí àmà bí bàbá àtọmọ lèmi àti ṣàmà ṣọ ẹ̀ṣọ́ rèmi àti wọn pọ̀ ni. sọkọlọ wọn fẹ́ra yín. Ọlọ́run. wàláhì kò ń dá fún túṣọ túṣọ ti ya wèrè o ó sọ pé wọ́n ṣàmà pé òun bẹ́ẹ̀ ṣe wà rí ni so o ṣàmà. túṣọ orí ẹ̀ ló burú ọ̀rẹ́ mi àti ṣàmà èmi ò fẹ́ ṣàmà nkẹ́. sórí tí ọlọ́ba ń ṣeré àló ń ṣe bí ni tó ti yẹ ó fi dáa náà ni tó nígbà kan olórin kọkọrin kan ó ní pé ibi ta ò gbígi sí gíwù níbẹ̀ ó lóun sọ ní kí ti wá ẹ̀dá ẹ̀yẹ sáré ká tó orin èmi ló bá wí ó fi kí ni túmọ̀ ìdí ni pé ibi tí ń bẹ́ gbígi sí báyìí igi ti wù mẹ́ gangan ó lálẹ́ wù gbà ni sórí ó mọ̀ pé ẹjọ́ ta ẹ̀nìyàwó mi ṣe lọ ó dẹ̀ àwọn wọlé fún mi ibi nǹkan pàdé mi láti ọdún rẹ̀ wọ́n pé ní táwọn àti ìta mẹ́fẹ́ sí mọ́ kí ọ̀hún máa yé kí wọ́n sáǹdì ìyàwó sáǹdì ayé tàbí wà nínú gáràjì wọ́n gbogbo olódò wá sí ọ̀fẹ́ sámà ọ̀dà wà ní wọ́n lọ sí bẹ́ẹ̀ wà ní ọkọ̀ ní àti àkó máa jọ máa oyè ẹ̀ka tó máa gbé síra wọn àti máa yí mọ́ra ọjọ́ sáká tó máa fẹ́ra wa oyè irú máa wá tó gbà ní tọ́límẹ̀tì yẹn abẹ́ ìsanwó ìlọ́wọ́ kan ni kó máa sọ kó máa jí ni ikú ẹ̀ máa kú lọ. tiro ṣé orí ẹ̀ burú ni. rárá. ṣé o gbádùn ṣá. ara mi dáadáa. tiro bá pẹ́rẹ́ ló ṣe stop èmi tí wọ̀ ìwọ ṣé o gbádùn ṣá. àṣọ yìí sì kọ́bìnrin máa wá máa rú wa ni. mi ì lára ẹ̀ lórí sí wọ èmi sí wọ ibi èmi ẹ ìwé ìwọ tí wọ. idiot lélẹ̀ ìṣá òun sọ ṣé màá gbọ́ máa gbọ́ ọ̀kan tó sọ ẹ̀ kò wá fẹ́ èmi èlé ló wà lọ́wọ́ ẹ̀. owó kọ́ ló fi ń ṣe. àtúwàsọ ọ̀tà ìsọ̀rọ̀ tó àbújá. ẹ̀rọ kí ló bá diwo lórí ibú gan. àyíndé ò wá ní sórí burúkú kẹ ṣé máa gbọ́ idiot yìí ó lọ sọ fẹ́mi ni pé ó bá fẹ́ parí ọ̀rọ̀ ó wá ní kóun fẹ́ èmi kóun máa fẹ́ mi sọ ìsọlímẹ́ǹtì márùn-ún àti gbogbo idiot eléyìí. ẹ má bínú ìyá wa ẹ má gbé síra wọn o ṣé ọfẹ mọ fẹ́ wọn látẹ̀gùn àbíbò. fẹnu fẹ́ra ni fẹnu ọdẹ ó ná pọlọ ara. yóò yé mi rárá ọfẹ mọ. mo máa kí n máa rumọ rí mọ̀mọ́ kí n máa tí mo mọ̀. ọfẹ máa gun iyán nínú odò ọ̀yá sírọ́. o nífẹ̀ẹ́ ara rẹ o nífẹ̀ẹ́ ara rẹ o dákun sí ọ sọ fún mi pé ọmọ yìí pé sàmọ̀nù nífẹ̀ẹ́ yà nínú támọ́kì. olùfẹ́ sàmọ̀nù. ẹlẹ́sẹ̀ àmọ̀nù wọn bẹ́ẹ̀. ẹ̀yẹ nínú ti yín o sẹ́ẹ̀rì sórí ìfẹ́ tí mo ní sọ mo fẹ́ gbọ́ ọmọ náà tí mo fẹ́ gbọ́ yìí tó o bá jáwọ́ nínú ilá tí ó yọ àbákan tí ó yọ ọ́ kábùkọ ìyàwó sàmọ̀nù lọ́ ń kọ́ ní ó dà yìí o. àbọ̀ lórí burúkú ni wọ́n náà wá orí mi lórí sàmà lórí mi ṣé o gbádùn ni ókè ìsọkúsọ tí mo gbọ́ yín jọ ń sọ nìyẹn èmi mo ráyè tí mo dúró tí mo bá yín rojọ́ ẹ ti ya wèrè ṣé màá gbọ́ gbogbo nǹkan tẹ̀sán ti sick ẹjọ́ máa yan dé orí ti. wo bí wa. ẹ wéèrè ìwọ gẹ́gẹ́ ni ọ ẹ bọ ayé ara rẹ. ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ mo ní ìdìrànlọ́wọ́ èyí bíi pé wọ́n da àgbàná sínú iṣẹ́ mi gbogbo ètò ẹ̀kọ́ ti sú mi pátápátá even nǹkan mi gan kò sí nǹkan kan lọ́wọ́ àníṣe àárẹ̀ nìsín nǹkan mi tẹ̀ mú nǹkan kíkan tó bá tẹ̀ lè ní kó fún mi kí n tẹ̀ fi leave jọ torí Ọlọ́run ẹ̀pọ̀ ẹni mo wá fún jọ ọ̀rẹ́ mi. Ṣadé tí máa sọ fún ẹ pé orí wà lọ́wọ́ tí mo fẹ́ ṣe fún ẹ tí n bá ní kí n wọlé kí n kówó jáde ìrọ̀lẹ́
má dẹ̀ ní máa ṣe transfer fún ẹ̀kọ́ máa lọ mo fi tiẹ̀ síwájú owó pọ̀ lọ́wọ́ ṣé ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ ẹ̀kọ́ bí hot seat ló ṣe yọ inú ilé mi gbọ́dọ̀ sọ pé ń gbọ́dọ̀ àmì ọlọ́run jẹ́ kí lè gbọ́ ara ní ọ̀tá mi nílé nǹkan rọ́gbọ̀ ọkàn mi ò balẹ̀ so èmi wo lójútu ara mi dípò ti fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún un àmọ́ ká ló wà lọ́wọ́ mi mo kẹ́kọ̀ọ́ kọ́ sí lẹ́yìn láti ṣe fún ẹ mo wá fún mi time díẹ̀ ìgbàkigbà tí n bá ní mo fi ẹ̀sùn kan àjẹkù. òun mi ní pé kò fún mi kò yá mi ni ṣùgbọ́n ọ̀rẹ́ mi tó bá yá mi má dá padà fún ìjọ torí ọlọ́run mo fọlọ́run bá bẹ̀. tó bá rí bóun tó ti lè rí mo yá ń bẹ̀ ọ́ ó kàn lè lọ́wọ́ bọ̀ mo máa fi ẹ̀sùn kan báyìí anytime tí wọ́n ti wá mi kankan wá ní àjẹkù. ṣùgbọ́n mo rẹ̀ ti sí wọn tó kí wọ́n máa lọ má bẹ̀rẹ̀. wàhálà gàmárùwá ẹ̀yin dàgbà jù wá lọ ọlọ́run á jẹ́ kó gbà fún yín àjírí ọmọ lórúkọ tèmi ṣé a máa nà àwọn ọlọ́kadà ṣé wàá rí ọ̀rọ̀ tí a wá rí yín fún tó di gbọ́ mi sí omi òtó ló jẹ́ ká wá sílé yín láti wá rí yín fọ́nrọ́ yìí ṣẹ́yìntẹ́ ṣé wò wá yìí àwọn ọlọ́kadà à ń ṣe mítìn bẹ́ẹ̀ lẹ́yìn onímárúwá ń ṣe mítìn lóòótọ́ 100 naira là ń gbèrò ní bus stop àwọn onímárúwá náà 100 naira ló ń gbé tiwọn láàrin ìṣẹ́jú kan ta tó di jù ta tó là wọ́n ti sọ tiwọn di 50 naira gbogbo àwọn èrò tó yẹ kó máa gun ọ̀kadà tiwa inú márúwá ló ń wọ̀. tọrọ yìí tó wá tó di pé bóyá ó ń di wàhálà la ṣe ní ká ṣàlàyé fún yín kẹ́ lè bá báwọn boys yín sọ̀rọ̀ kí gbogbo ẹ lè máa lọ smoothly. sún kẹtẹ bá wà nìyẹn. bẹ́ẹ̀ ni sà. àlàyé báwọn sí tó náà bá wà ní àbúlọ́rọ̀ náà mo wà òkè pẹ̀lú òun ọ̀rọ̀ tó bá ti sọ èmi náà ni mò ń sọ. ṣe rí ojú òní tí wà. àmín sà. ogún òní fẹ́ jẹ́ gbogbo wa wẹ̀. àmín àmín. ṣe rí ìdálò ní tìlú eégún ló ń gbọ́ òòlù kan ìjà àgbọ̀n tìlú kejì àlẹ́ bó bá ṣe wù ẹ́ ló ṣe lè tolú ilé ẹ bẹ́ẹ̀ mi ṣe wà yìí ẹ bá ń gbólúkú gbọ́ ọmọ láti ọ̀tẹ̀ ní mò ń jẹ́ bẹ́ẹ̀ rí mi ò fẹ́ tẹ̀ mi ò fẹ́ títì mi ò fẹ́ ládínẹ́yì mo pe abọ́ọ̀sì mi jọ pé lóòótọ́ gbà tí ó wà ní 100 naira wọn àti ìṣe ọ̀nà ókè àwọn tí bá ti fún wa lọ́nà ọ̀nà ti smooth ẹ yẹ ká mọ̀ pé ìjọba náwó fún ìlú káà náà jẹ́ káà ìlú náà bẹ́nẹ́fìtì àwọn onímọ̀rúwa kódà torí chéńjì pé ó lè má sì chéńjì 10 naira ní ká máa gba 40 naira lọ́rùn ìròyìn yes torí pé ẹjọ́ má bẹ̀rẹ̀ pé àwa la ni márúwá tá à ń gùn àwa la dẹ̀ ń rà fúnra wa mi ò kí wọ́n á bá yín tọ́kadà yín mo fẹ́ kó kàdà sọ́dọ̀ yín rí kò wá fẹ́ yín nìyẹn ẹ tọkọdà mẹ́ta kẹfì àmárúwá kan ájú á lọ àtúndí bọ́dì torí ẹ̀fẹ́ yóò ní bọ́dì àníbọ́dì ti wa. chairman ṣé mo lè sọ̀rọ̀. inú sọ̀rọ̀ náà ẹ̀yẹ ọláwa. àgbà yín á dalẹ̀ o kò ní bàjẹ́ fún yín tẹ́ ẹ bá ti wùwá ẹ̀ ní o mo sọ fún àbí mi sọ fún ẹ mo sọ fún ẹ pé tá a bá dé bíbáyìí máa yìí ó ti kọ ilà mọ́ ọpọlọ kò ní gbọ́. ó sọ bẹ́ẹ̀ ló sọ. mo sọ fún ẹ pé chain tó wà lọ́rùn ẹ̀ ìlàkàyè ló gbé kọ́nù mo sọ fún àbí mi sọ fún ẹ mo ní gbogbo everything tá a bá sọ bí mo ní pé kò ní gbà sí wa lẹ́nu mo sọ àbí mi ò sọ ẹ sà àgbáyé ò tó lé o àga pátí orí burúkú o ókè àwa jókòó sí ibà ń sìn ṣé mo ṣe no mo fẹ́ excuse me ẹni sùn dáre. calm down no we can beat you a lè nà yín. bàbá yóò tó bẹ́ẹ̀. akíkanjú ọkùnrin ogun ẹ fún àbí mi o ògbóni fẹ́ jẹ gbogbo àwọn ẹ wá má bí gbogbo ẹgbẹ́ àtijọ́kòó mi ò ṣàfojúdi o torí mo mọ̀ pé òfin ẹgbẹ́ ká tó mú ìyàwó lẹ́yìn ká sọ fúnra wa mi ò yàjú sẹ́gbẹ́ ẹ wọ ọkùnrin tẹ̀ ń wò yìí ọ̀rẹ́ mi ní Atoribewu ló kọ rẹ̀ ń jẹ́ ó ti pẹ́ tí ń pè mí kó fẹ́ wá sílẹ̀ yìí wá sọ fún un pé kó máa bọ̀ nítorí wàá dé mo ti bá sọ̀rọ̀ ní ọ̀rẹ́ sọ̀rẹ́ ṣùgbọ́n ẹnì kan ò ń já wà dé ọkùnrin náà jẹ́jà máa ìfúra ní kí n mú wá bẹ́ẹ̀ ṣe ń wo yìí ó ní mọ́sánì kí n gùn lóko fún rẹ̀ tẹ́lẹ̀ nígbà wàhálà kan dé lọ́tà ṣùgbọ́n tó wá lóun fẹ́ wá sí kọ́ tó dọ̀dọ̀ wá ń bí mo ti sọ fún iṣẹ́ tó wà nílẹ̀ ó lòun náà lè sí pé òun lè gùn máa ń wá kòkó lójú mi ṣùgbọ́n màsíìnì ń lókè a máa fi kẹ́jọ́ kátà má fa ọ̀rọ̀ gùn ó ti di àrùn bàbá yìí mo ti sọ gbogbo tó yẹ kó ṣe láàrin ní àti ẹ̀ Atoribewu àwọn ẹgbẹ́ lòun wò yìí kí ẹgbẹ́ wọn. mo kí gbogbo ilé o ẹgbẹ́ yóò sì yàn dáàrí
lásìkò tí mo wọlé ẹgbẹ́ yín yìí ìgbà ilé ò ní fọ́ àwọlé ò sì ní fàya ibi ìdálóko kọ́ para lé àjèsí mi kó pèrò ọ̀nà lọ́jọ́ tẹ́bí bá ń parí ẹ̀mí sí ilé. Orúkọ tèmi ní Àjàní Atoribewu ọmọ kọrúkọrù kọ̀ọ̀kan ẹ̀kọ́ gbóná òsè pàlàwẹ̀ gbogbo tí ń bẹ lọ́fíìsì kakọ̀wé ni. èrè kò yẹ kí gbogbo ọjọ́ kakọ̀wé nìkan ẹ̀bá kó díẹ̀ kàkápò náà. sákápọ̀ mọ́ kọ̀wé ni sẹ́kítì ní kọ̀wé gbogbo dọ́kúmẹ́ǹtì ọ́fíìsì sẹ́kítì ní ọwà bó ṣe jẹ́nu ẹ̀gbọ́n. ìgbìmọ̀ ò sórí sórí tó wà yìí fún ọgbọ́n mi fún ọkọ̀ òjò bí sábà ń kíyàn sọ̀rọ̀ kan nínú pàdé ẹ̀kan lọ́gbọ́dọ̀ sọ. gbogbo kọrúkọkọ kọgbá ẹ̀kọ́ gbóná òsè pàlàwé wọ́n ti pàlàwé wọn á dànù kí wọ́n á fi síbi mọ́nà ẹ má bínú sí bó ṣe máa wà wúlò ṣe ń wú yẹ kọ́lọ̀ ń jẹ́ kí ilẹ̀ kó rọ̀ mọ́ ẹ torí ọ̀pọ̀lọpọ̀ ló wá láti ìlú òkè tó fún pàtó débi tá a wà yìí bó ṣe báyìí fún pàtó lọ bó ṣe lọ ló ti bọ̀ kọ́lọ̀ mọ́ sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ alájì àti ilé ẹ̀dákun márùá mi lókùn mi tá a máa ń ti márùá yẹn mọ́. nínú márùn tó wà lẹ́sẹ̀lẹ̀ abẹ́gbà kan ẹni ká gbé kan fún owó mẹ́ta ló kù bàbá. mẹ́ta ló kù ẹ jọ ẹ yóò la sọ fún mi mo fẹ́ gbé fún ọ̀rẹ́ mi pé páríkì ni wọ́n máa gbé farabalẹ̀ páríkì ni. wá bójú wẹ̀yìn ẹ̀ Àyìndé. lọ ẹ lóògùn ọ̀fẹ́ o agbọ́nbẹ́pọ̀ rẹ ọkùnrin ogun. olóńgbò máa kó owó fún tó yọ owó deliver wà máa kó fún. tí márùwá bá tó wá yọ inú ńkọ́. wọ́n ló máa tún ṣe ta ló ń lò ó. àyínú owó tí ń bá rí. ó jẹ́ kí n fi kún fún ẹ mọ́ra wa níta àwọn tiwa lófin o àìgbé sátà ìgbé dúrọ́pù o ìwà pé wọ́n máa gbé márùwá lọ wọ́n máa kó gílẹ̀ àtọ́fẹ́ ṣe irúfin ilé kó gílẹ̀ wọ́n máa kógi sórí márùwá o àìkẹ́rù o tó bá kówó fóun ni ó kọ fún tírẹ́sọ́rà ọ̀dọ̀ ló ń padà bọ̀ ẹ dákun ta ló tó lọ́rọ̀. alága nígbà tí ò ti sẹ́ni lèmi lọ́rọ̀ mọ́ èmi bá mi fá mi kẹ́rù mà jẹ́lé mo dábàá pé ká mọ̀ pàdé ìwáṣẹ̀ pamọ́ mi. alága márùá wáyé alága márùá. So, babe, how far? I just dey o. Ṣé o enjoy rẹ? Ó tún bèrè pé ṣé mo enjoy ara bí kí n bèrè lọ́wọ́ pé ṣé wọ́n ṣáà wà okay. In fact, it's a really try. Mi ò gbọ́. Try honestly. Kódà mi ò expect ẹ. Kò try gan. Mo try. Honestly. In fact. Kò sí problem. Àìmọye eré tọ́lọ́run dá sí gbòòrò. Tọ́lọ́run kàn pé àwa pé go and help. Àwa dẹ̀ help. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe máa jẹ́ báyìí? Anytime tó bá ti pè mí èmi ò sá fún ẹ o. Anytime tí o bá yà ti ready kàn pè mí lórí aago fúnra mi máa pick call mi. I told you sórí àwọn márùwá tèmi ní 15 ni mi ò dẹ̀ deliver anybody so anytime mo lè kó kan pé kí n kó àwọn èrò sínú márùwá màá ní kán bọ́ọ̀lẹ̀ tí n bá rí kọ́ọ̀lẹ̀ màá dẹ̀ dùn wọn padà fún ọgbẹ́ get out àbí ó dàbí kàn dín pẹ̀lú gbogbo èrè tẹ́ni. kò tó ń bẹ̀rẹ̀ pé wá depend lórí ẹ̀ wá ṣe mí sí máa fi mọ̀ pé yes bí ọmọ wa next time or not. Yes now ó depend now. Ó depend pé kí ni máa ṣe. ẹ kò mọ̀ náà ẹ kò mọ̀. Ok àwọn level tí mo gbé ẹ lọ yẹn kò tí. no convince me o ti convince me tán náà. Ọmọ yìí wá dé màá tó mọ̀ náà. wàá ríran obìnrin wọ́n bí wọn tán báyìí instead of placenta owó ló bẹ́ bọ́ta 1 2 3 4 5 kò kàn bá mi fi yẹn gbé cab délé ni. Gaaji ó máa surprise mi gan. lórí kíni. 5,000 naira. Yes. mi ti rẹ̀ yín ní márùwá pé iṣẹ́ ìwé lẹ́ ṣe tẹ máa fúnbìnrin lówó. sórí àwọn onímárùwá yàtọ̀ sí onímárùwá kí ló ń fi mí pè sórí gbogbo àwọn tó ń ṣe geography or philosophy or stock exchange I don't know mi mọ nǹkan tó ń stock kiri tó ń ṣe bí wèrè wọ́n máa pe Dangote wọ́n á ní is the richest man in Africa báwo pé ṣé ẹ mọ nǹkan tẹ́ ń ṣe ṣá níbi tí mo wà tó bá mú mi tán tó bá fẹ́ mú Dangote á sì tó 27 bẹ́ẹ̀ ni mo yes márùwá 15 ni mo ní 15 márùwá yẹn ó bíi kéèyàn ní truck bíi 32 ni kí ló ń ṣe ẹ. ṣé tí máa tún ayé wá lẹ́ẹ̀mẹ́wàá ní márùwá ni ẹ ó convince me. abẹ́rẹ́ ṣe ọlọ́run báyìí Gaaji 5,000. ẹnu tí gbé ẹ fi bóòṣà ló fi ń gbolẹ̀ yìí àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò yẹ no problem. Okay, am I right next time? No problem. All right, take care. Yeah, my baby. Yeah. Okay. Go take care of All right there. Àbórí kí la wá tí ì ṣe fún àwa tó jẹ́ pé akaná kan tán báyìí àti ti rí mi. ọ̀lẹ́
ẹ mà káàárọ̀. ìyàwó yín kan. ó jáde. mi ni ó láìsí owó ara láti lọ́wọ́ àtìgbà. ọwọ́ yín la ti máa gbàwé oúnjẹ. èló lówó yín. 12,500 lówó. 12,500. àti ẹ̀ tí wọ kápítà mọ́ yín lọ́wọ́ gan. ẹ wá mọ tó ṣẹlẹ̀ ọlọ́run ti sì yanu ẹ̀rọ wẹ̀lẹ̀ lẹ́ẹ̀fì gbowó yín. ọlọ́run ti ṣe ń rọrùn èmi gan ti rí mọ́rúwá tí wọ́n mọ̀ wà tí fi mọ́ kérò kódà gan tẹ́ ẹ bá lọ ọjà tán tẹ́ ẹ bá ń bọ̀ ó lè jẹ́ pé mọ́rúwá mi lẹ́wọ̀ nígbà kó gbogbo oúnjẹ yín ni tó ti yẹ yín ṣe ẹ̀rọ owó yín sọ ni torí èmi náà mọ̀ wípé ẹ̀ ń lọ gbà àwọn oúnjẹ níbi tẹ́ ẹ̀ náà ti ń lọ rà ni yìí mi àǹtí èkì ilé-ẹjọ́ ń ṣe é só ti yẹ yín nìsín yín sì bẹ́ẹ̀ náà kí n gbàgbá lórí èèyàn ṣùgbọ́n ẹ má wà wá lálẹ́ yìí tó bá ti ń di ní àárọ̀ ọ̀la ẹ máa bọ̀ tó ti yẹ yín 12,000 yín gọ̀pọ̀ ní òsè. tó bá ti ń di láàárọ̀ ọ̀la ẹ má jẹ́ kó jẹ́ àárọ̀ ọ̀la lọ ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ẹ má jẹ́ kó ju àárọ̀ ọ̀la lọ. ṣé ẹgbẹ́ ìyá mi ẹ má bínú. iná wọn rárá ọ fẹ́ kú lẹ́nu ká gba owó mi lọ́wọ́ ẹ̀ táǹsù mi lẹ́nu táǹsù mi gbàgbé táǹsù kàlọ́kàlọ́ ní ẹ̀kọ́ gbowó mi lẹ́nu ìkẹta rẹ̀. zero kí ló ṣe. ogun láyé. o lọ gáràjì. gáràjì lẹ́nu. yes. tó gbọ́ tó wá sọ pé agbọ́ ọlọ́run ọjọ́ tó bá ń pọ̀ náà ní jáde o ọjọ́ ìní ní fún mi o tó bá jáde lẹ́nu ní ọjọ́ ìní kó bá kó lẹ́nu àwọn jẹ́ padà wọlé. ọlọ́run jẹ́ o padà wálé kí ló dé. ó ṣe báyìí ń bí mi nìyẹn wọ́n ṣe ń bí mi gangan nìyẹn olórí bukọ̀ ọmọkùn apàlú Facebook mi ìfẹ́ ìpọ̀ ó ti gba ká gba owó lọ́wọ́ mi ọjọ́ káàdì 200 káàdì 500 ọjọ́ bíbí gáàsì mi tán ọjọ́ 2000 ìdẹ́dẹ́ wọ́n ká ríra wa òun bọ̀ òun èsù kọ́ mi wà ní lónìí lè ní jẹ́ pé òun fọlọ́run búra kó wọn alẹ́ ni máa wọ tí bá kó lè lè ní mo ṣẹlẹ̀ yàrá mi ni tó lóore ìkẹta rẹ̀. kí ló dé. afẹ́ kú. ṣé lórí kankan gbé. afẹ́ kú. ìkẹta kínní ìlú ti mú. ajíya ẹ̀. tógun la yé ni tìró kò lè tó yìí tí wọn bá ti mú ordinary omi it's okay. ṣòro àwọn ọmọ tó ń ti torí wọn mú nǹkan tó mú yìí odò ni wọn tó bá ṣá wọn wọn ò lè nípa. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àfi tó bá máa para ẹ meanwhile kọ́nà má jẹ́ kí èèyàn lùṣẹ́ Siro òun sọ̀rọ̀ bí ẹni tó ti kú ṣẹ́ kọ́nà má yẹ kí iṣẹ́ kú wa bí èlùbọ́ o sẹ́ndì káàdì 200 sọmọ ìyẹn ló ń pè lówó níbi táyé dé yìí o sẹ́ndì káàdì 5,000 o sẹ́ndì káàdì 2,000 ọlọ́run ẹ̀mí bó ṣe ń lò gbèsè ayé yìí kọ́nà ṣàánú ẹ o má máa ronú bí àwọn akúṣẹ́ o. èlò mọ̀ pa èlò mọ̀ rí. tẹ́mi kan máa sọ fún ẹni pé àwọn ọmọ tẹ́ ń gbòǹgbòkúgbò yìí ẹ make sure pé ẹ ń fún wọn lówó wọn ní ẹlẹ́dàá tiwọn ẹ má máa yàn wọ́n jẹ. tèmi sùn. ọmọ yẹn lè ti gbọ́rọ̀ yìí wèrè yẹn bì kan ìfà Siro wèrè yẹn o kò ń fún yàn lówó ó bẹ́ẹ̀ tó rẹ̀ lọ́mọ yòó ṣe fẹ́ wá èyí tó fẹ́ wá ọkọ̀ fẹ́ risk life ẹ̀ wá náà ni kò sí problem so èmi gan ní level kan ní weekend. So bàbá yín fẹ́ gba owó lẹ́nu POS. ó káyé láyé. because èmi ò kí ń fìyà jẹ àwọn ọmọ alálùbáríkà tó bá wé mi wá. Siro make sure pé o tún inú ilé yẹn ṣe fún mi tí ọmọ bá dé kí n tó dé Siro make sure pé o clean bed yẹn kó dẹ̀ change bed sheet mi. pẹ̀lú kó tó wà bọ̀ Siro mo máa pẹ́ díẹ̀. Siro mo ń gbọ́ ẹ̀ má jẹ́ ká jà o. mo ti máa wọlé. bá mi ṣe scope tó ọmọ yẹn tó ti máa lọ mo ní change jẹ́ lọ́wọ́ bí a ti máa fún un ó lè máa kó àwọn yẹn kiri ẹ̀kọ́ kiri máa wá pè ẹ́ máa bó speaker máa ní ẹ̀ló mo máa kí fún ẹ ní o báwo ló yẹ pé sáwọ́ mi dáadáa ẹ̀ló sá mo sọ pé káàdì mi àtẹnu machine ni mo sẹ́ káàkiri àti ẹ̀kẹ́ tó wúyẹn sá mo ń bọ̀ sí sá tó jẹ́ sìn mo máa halẹ̀ mọ́ ọ́n àti sàfúrò fóònù á lè mọ̀ pé fẹ́ fún un lówó á lè máa lọ máa ní máa sẹ́dẹ̀ sí lẹ́tà. Siro ṣé èmi ni kì í ṣe bẹ́ẹ̀ fún ẹ. ó ti yẹ wá gbá yìí. irọ́ má yẹ kì í ṣe bẹ́ẹ̀ sórí gbogbo gàjí tó ń sọ gàjí ọkọ òkú táwọn kan sọ èmi ò ń ṣọkọ òkú o gàjí ọkọ ọmọge tó lálùbáríkà lára táwa dẹ̀ máa ń ṣe ṣu fún ni mí àbí o understand máma àwọn ìwà wèrè yẹn èmi ò ń bẹ wú o tí ẹlẹ́dàá ọmọ yẹn bá máa fìyà jẹ kó dáyé fìyà jẹ personally fúnra ẹ ìwọ ló tanná wáyà so o lè na àwọn ọmọ ọlọ́mọ tán kó wá máa sọ pé kémi bẹ parọ́ ó dẹ̀ ń pórí ẹ̀ ò pé báwo ni ẹlẹ́dàá máa fìyà jẹ náà wàá dẹ̀ kó tiẹ̀ wájú. omi máa fún lówó báyìí jọjọ máa pẹ́ jọjọ lọ́hùn jọ kó parọ́ pé káàdì ATM ni o. àtọ̀rí m form ọkàn w form ọyọ j for jayé ọba o tó bá ti ń pẹ́ tẹ̀yìn bá ń kọ lẹ́tà tó ṣe comma semicolon tó wáyé yóò ṣe fún sọ̀pọ̀ táyà mi dà. o jẹ́ kí n sọ fún ẹ
ètò bá ń lọ ní kò sọ A for apple B for bọ́ọ̀lù tí wọ́n bẹ́ẹ̀ mi ń fà lẹ́sẹ̀ yẹn só ti yẹ nísìn kí ẹ ṣe tèmi ètò bá fẹ́ sọ gangan reality ni kò jẹ́ kí n gbọ́. reality ló fẹ́ gbọ́ lẹ́yìn tó bá gbọ́ reality ó máa gbọ́ lẹ́dẹ̀ẹ́mṣe ó dẹ̀ sì máa gbọ́ bàṣọ ó sì máa gbọ́ oríṣiríṣi lẹ́nu mi nǹkan tí mò ń sọ fún ẹ ni pé táyà tó gbà lọ́wọ́ mi mo fẹ́ gbà báyìí. ṣé táyà ọ̀dà tí n bá ti tírìbù ilé ìdí màá wá gbé táyà ẹ̀ fún ẹ. àwa láwọn òbí ẹ̀rẹ̀ máa gba táyà mi èmi tó gbé bí mo ṣe wà yìí kéèyàn bá jẹ mí 200 naira mo lè pa ìyàwó mi àtọmọ mi. Sàbúrì jẹ́ kí n sọ fún ẹ mi tí ì ní táyà ẹ̀ but kò ṣe pé kọ́ ọmọ embarrass mi torí táyà o sọ́mọ bí mo ṣe jẹ́ sá. báwo yẹ. ọ̀rẹ́ alága yín ni mo jẹ́ o. ok torí pé ojú ọ̀rẹ́ alága ń sìn lẹ́yìn fẹ́ máa ráìdì wa adìyẹ alága ká máa dọ̀bálẹ̀ kí pákẹ́ alága ká dọ̀bálẹ̀ kí. jẹ́ ìwé aṣọ fún ọ bàtà alága ni o ẹ gbọ́dọ̀ respect ẹ ni correct mo sọ fún ẹ. èmi máa gbé táyà mi sí. báyìí èwo ètò bá wà lẹ́nu wàá gbà. Sàbúrì àtọ́rí kí ló ṣẹlẹ̀ gọ́gọ́gọ́ kí ló ṣẹlẹ̀ kí lè yọ fà látẹ̀kọ̀ kó àìbá kí lè fà. kò sí nǹkan táwọn jọ ń fa wọ́n torí pé àwọn ọjọ́ rẹ̀ chairman o bàtà chairman ká máa dọ̀bálẹ̀ fún àwọn ìyàwó wa ká máa gbẹ́sẹ̀ lé ilé wa káwọn gbà ni ó sọ fún mi ń sìn pé torí pé òun jọ rẹ̀ chairman mi ò lè ṣe nǹkan kan fóun chairman kan lè bá mi sọ̀rọ̀ ṣé òun ló ń fún mi lówó. àti orí kí ló ṣẹlẹ̀ ẹ̀sán kan tó ṣẹlẹ̀ gọ́gọ́ tẹ̀mí dírágì látẹ̀kọ̀. ó máa tó ṣẹlẹ̀ lóòótọ́ ni mo yá táyà lọ́wọ́ ẹ̀ mo bọ́ lórí ìrìn ní táyà mi jò tó ti yé sìn mo dẹ̀ rí ẹ gẹ́gẹ́ bá a ṣe jọ wà lójú sọ wípé tèmi ní bọ̀ yọ Sàbúrì ọ̀yá dúró Sàbúrì ọ̀dúró ó dẹ̀ dúró ọ̀yá fún mi táyà ó dẹ̀ fún mi táyà tèmi gangan dẹ̀ ń bẹ lọ́dọ̀ ọ̀fọ̀gá mo ní tí bá ti bá mi parí ẹ̀ jẹ́ kí n lo tiẹ̀ gangan kí n lo lọ go com ìtò ń hálà lé mi lórí sí ni sáàsẹ̀sẹ̀ yàrá wá táyà ni. kò jù bẹ́ẹ̀ náà lọ. ètò ń fò sókè tó ń ṣe bíi bọ́ọ̀lù ẹlẹ́dọ̀ sí nìyẹn. kò jù bẹ́ẹ̀ náà lọ. ṣe business kan náà làjọ ń ṣe iṣẹ́ kan náà làjọ ń ṣe ṣọmọkọ àtọ́rí má ra ẹ̀tìkú. wá ń bí wá Sàbúrì ní sùúrù sọ ma wù pé tọ́ọ̀nù ni mo dùn gbogbo wa. wọ́n ṣáájú mi lọ ní bẹ́ńtà o kò sí mọ́ lọ lẹ́yìn mi o só ti yẹn sìn kọ̀rẹ́tì ni mo ń sọ fún ẹ o. lẹ́mi só ti yẹn sìn kọ̀rẹ́tì ni o. lọ́ọ́ fi mí lẹ́jọ́ Sàbúrì jẹ́ kó ní o pé o Sàbúrì máa bẹ́ẹ̀ fa o Sàbúrì máa bẹ́ẹ̀ fa o. you put fingers my hand Sàbúrì máa wojú ẹ o. you put fingers my hand. wọ́n ti torí táyà ọmọ bá mi. ó ní àwọn ẹgbẹ́ ọmọ èmi náà lọ́wọ́ sọ di sí àrìsọ fẹ́ mọ̀ wá bẹ́ẹ̀ Sàbúrì. màá bẹ́ẹ̀ dọ́gba o màá bẹ́ẹ̀ fi ọbẹ̀ ìlú títorí pé mo yá táyà lọ́wọ́ ẹ̀ kí bá lè bẹ́ẹ̀ fa o màá bẹ́ẹ̀ fa o. ìwọ lè lélẹ́yìí. ọdẹ bá mi sọ pé wèlé ni ẹ. má wá ìtì mi. nǹkan tó bá mi fà. ó lè fẹ́ gbọ́ ọmọ mi máa jẹ́ kó mọ̀ pé gbọ́ ọ̀la ni mo ti wá máa fi ayé wẹ̀ wọ́n fi ẹ lógbòlógbò bóyá wáyé àwọn ẹbí ẹ máa gbé ẹ káàkiri wọ́n máa gbé ẹ wá bèmí mi ò ní gbẹ́bẹ̀ wọ́n gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. sórí tó bá ṣe báyé lọ fẹ́ fi hàn mí èmi ti máa yé tipẹ́ o wọ́n ti bá mi fà àwọn òrí mi mú tó ti yẹn sìn gbogbo tó bá fẹ́ ṣe gbogbo tó bá fẹ́ dà ní kódà. tó ti bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. àwọn ayé yẹn gàn ní àbórí ẹ̀ ti yìí. àwọn ayé yẹn gàn àwọn ayé yẹn gàn. àbórí burúkú kò ń bí jọ abẹ́ fa o abẹ́ ṣe pé. wọ́n ti sọ̀rọ̀ kó di lọ́wọ́ problem. kí ni ìṣòro ẹ sọ fún kí ni ìṣòro ẹ. sọ̀rọ̀ kó di táyà kọ́mọ táyà. àǹtí mi àǹtí mi kí ìgbójú bẹ́ẹ̀ ká tí mi tún ṣe é lóko níbi ọkàn ṣe mí àǹtí mi dùn ún lóbi nígbà ìfàyà yẹ àǹtí mi wò àǹtí mi ewu mú mi láwọn tí ń jà láti ilé jù sí wọn ò rí èmi náà ti gbé ń pè ń kò wọn nípa àwọn lọ sí ilé ọkọ yín wọn ò rí ní wọ́n ṣàkóde ọjọ́ yìí wọ́n ṣàǹdí wọ́n sọ oríṣiríṣi àǹtí mi àyẹ̀mí tẹ̀ tí kò kọjá mú yẹ pé àǹtí mi ò bóyá gbọ́mọgbọ́mọ gbé wọn ni o. gbọ́mọgbọ́mọ wo ló ń gbé yẹn lọ adúrú mi ní gbọ́mọgbọ́mọ máa palẹ̀ mọ́lẹ̀. àǹtí mi gbéyàn tó bí ẹni pé kí gbọ́mọgbọ́mọ má gbéyàn ẹ máa wà àǹtí mi tán ti bẹ nípa àwọn ọmọ bọ́rọ̀ Nàìjíríà. ẹ wo Yẹmí ó ti tó. fíkọ́ tó ń ṣe sí ìtàn ó ṣì ń ṣe mí lára bá kan má tún gbẹ́jọ́ wá èmi mo pè wá síbẹ̀ má wà lọ́ọ̀yà mi kí ló ṣẹlẹ̀. Oh, they slow down with your questions. Òun béèrè lé mi ti down. Òun béèrè tán mi ti down. Ó dá kàn dá gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. Kí ló ṣẹlẹ̀? Mo wá mi ìpẹ́ síbi kó wá lọ mí fún un. Tó bá mi tiẹ̀ bá gbogbo nǹkan tó ń sọ ẹ̀. Anyways, mo pè síbi kí n lè kó oúnjẹ mọ́ mi fún ẹ. Torí mo mọ̀ pé oṣù ti parí ní last week. Kí n lè fún ẹ lóhun wádà tí wọ́n náà bẹ̀rẹ̀. Mi lè access account mi fún náà. Mo kẹ́ joint account mi àtọkọ mi jọ náà. So, I'll find cash and say, oh, Yemi, to be alone. Mama, was to be. I want to be here alone for now. Please. Mama, was to be. Yemi, to Mokala Bukunia, Abebe looking game, you, Ayo Kibale,
má mú mọ́mí wá síbí o tó bá sì lè mọ́ báyìí ó ti tán owó sukú ẹ̀ tán lọ́wọ́ mi nìyẹn. Mọ́mí wọn lè wà díẹ̀ sí i láì. ọdún kẹjọ rè tí ẹ ti ń lo fìlà wò. kí ló ṣẹlẹ̀ kó jẹ́ kí n gbóhùn ẹjọ́ wéèrè jọ. àwọn ẹni ẹ̀sìn. ó ní kí ló ṣẹlẹ̀ iná ìsọ̀rọ̀. lẹ́yìn bọ̀bọ̀ yìí gbogbo ọmọdé ń sọ yìí ó kàn ṣe ń jẹ mọ́ ní o practice ló ń ṣe inú fáyé kankan hàn èmi àfààní wọn yé kódà lẹ́yìn ayé kò lè mọ ìyànà sọ̀lọ̀ àwọn kọ́lẹ́jì ìsọ̀lọ̀ gangan ìṣàgá àwọn kankan tó máa mọ nìyẹn. yẹ rí yànnà ẹ̀jẹ̀ sá. èkó ló ń gbé àyè ọ̀gá inú tí fàyè kankan hàn ní kẹ́yọ kan mo kàn fẹ́ kó sọ fún mi nísìnyí pé márùwá tó ní wọ́n gbà lọ́wọ́ báyọ̀ wọ́n gbà ó wọn ò gbà kò sí ètò kan táyà ti tèmi táyà ni wọn ò gbọdọ̀ gbà mọ́ márùwá yìí tó ní mo máa gbà tó kó mi. tó fún táyà àbí Atoribewu ṣé lóòótọ́ ló fẹ́ táyà àbí. táyà ẹ bọ́yá ó yá mi ń táyà tàbí kó sọ pé ó fẹ́ tà fún mi. ok so bàtàlẹ̀ máa gbọ́n ara yẹn lọ àgùntàn táyà ni àbí. kílẹ̀ wí. márùwá yìí mo ní àgùntàn táyà ni àbí. kọ lọ pẹ̀lú táyà wọn yọrí ìmú ẹ̀ lẹ̀. ok no problem o ti yé mi alaye so pé mo ra máa rà fún un ní gáràjì mi báyìí so ó lè fàyè rẹ̀ mo rà tèmi rà fún wọn gbogbo sórí ẹ o ò ń gbé dúró àwọn gbé sátà gbogbo ẹ̀ mọ̀ ń gbọ́n bí o ṣé adé mi àti ẹ pé kó máa gbé sátà bí oyè tó yé o ọ̀tọ̀ lóye baálé ojú àwọn lọ o ọ̀rẹ́ mi náà lóòótọ́ yìí olùkọ́ àmọ́ tójú ìmọ̀lẹ̀ o sọ pé gbogbo tó ń ṣe mi ò ta sí láti ìjọ ìmọ̀kan fojú falùkù ẹni sọ kò sí kéléré sí mi ò rí ẹni sọ kò sí pé pẹ̀lú márùn-ún ni omi ò rí ẹ. ẹyin tí bá wà fi ṣe tí ó kàtẹ́ sọ pé mo kó símẹ́ǹtì mo kó ọmọ ìṣúrúmẹ́ǹtì eléré tó ti yẹ ṣé spíǹgì kan ni ṣé spíǹgì kan àbí gbígbọ́ tí bí n bá lọ bí n bá bọ̀ mi máa kówó wa ni ẹ pé mo kó sátà ta ni èkó sátà láàrin gbogbo wa ta ni èkó sátà láàrin gbogbo wa anybody ṣe mọ̀ ń kú wa tó ti yẹ yín gbogbo wa là ń kó òkòwò lẹ́nà. fúta ni gbóná fúta ni. wọ́n tó lọ́dọ̀ amárúwá fún mi. má wọ rẹ o má tẹrẹ o màá gbẹ ìpàdéjọ rẹ máa bójú ẹ jẹ àbúrẹ́lẹ̀ yìí mi kò sọ̀rọ̀ kó kéde ọ̀yà lè fọ́ ọ̀yà fúta. ibi gbogbo ló gbà lágbára tiwa ọmọdé láyò bá. ẹ wo arákùnrin dáadáa ẹ wojú ẹ dáadáa ṣe ti rí báwo ló ṣe jẹ́ sí yín. madam mi ò rárákùnrin rí kódà mi ò mọ̀ ájú rárá agbómọ mi ni. ń gbọ́. a dà fún yín máa bẹ́ẹ̀ tẹ̀ ṣe ní kí n sọ̀rọ̀. stand right. ẹ wò ibi tàdé ẹ má jẹ́ ká díbọn mọ́ o gbogbo bó ṣe jẹ́ pátápátá ni mo ti sọ fáwọn ọlọ́pàá o mo jẹ́ kó yé wọn pé ìbọn tá a máa fi ṣiṣẹ́ ẹ̀yin lẹ máa ń kó fún wa tá a bá dẹ̀ ti lọ sóko tá a bá ti dé èyí tó bá jẹ́ tọ̀ tí a máa ń fún yín. àwọn náà dẹ̀ máa mú tiwa ẹ wò mistake ló ṣẹlẹ̀ lọ́tẹ̀ ló jẹ́ kán rí wa mú o bàbá ẹ dá wọn lóhùn ẹ sọ bóyá jẹ́ kán jọ kínní lọ́wọ́ mi kí lè máa lọlé. èmi kò bọ fún ẹ madam ẹ má bínú o ẹ dẹ̀ bí pé àwọn ọlọ́pàá ló mú ọkùnrin dé station bí tó ń sáà tó ń ṣàwòrán yẹn torí ẹ ti yí ló pìkì ẹ tó kàn mú débi ẹni àwọn ṣé èmi olúkúgú ọmọ ọláìkí ọ̀tẹ̀ ṣé àmọ́ lèmi ṣe mi ò sájágbálẹ̀. lóòótọ́ wọ́n jà ń gáràjì wa lóòótọ́ àwọn bọ́ìsì mi tó ń wa mọ́rọ́ àtàwọn ọlọ́kadà wọ́n jọ dá wàhálà sílẹ̀ ní martin dẹniyẹ ṣé yẹ lọ́wọ́ fa kókó pé wọ́n lò bán wọ́n yìí sí mo jẹ́. tí ọmọ ẹ má máa dì náà yìí. Mr. Aremu Ayédùn. madam. tí investigation bá lọ proof yín bẹ́ẹ̀ mọ̀ nípa nǹkan tó wà nílẹ̀ yìí mi ò ní jẹ́ kẹ́ bọ́m̀bẹ̀ o. I support madam. Are you sure? Yes madam. èmi olúkúgú ọmọ láìkí ọ̀tẹ̀ ẹ jọ̀ọ́ madam ó ti wá yé mi ó ti yé mi ìjà gáràjì ni wọ́n lè sọ tó bá wù wọ́n sobi tán fẹ́ gbà nìyẹn ẹ wá má ṣe yọnu èmi á padà sí támákì báyìí. àwa ìfáìtì ọlọ́kadà chairman ti wọn pẹ̀lú àwọn boys tèmi àwa padà wà lọ́la wà wá mọ̀ pé irọ́ tó ń pa yẹ irú ẹ̀ máa já. bàbá. come back. you are going nowhere. kí lè máa ń fa àwọn ọlọ́pàá pè ní so ẹ kàn fẹ́ dìde kẹ̀dẹ̀ work out níwájú níbẹ̀ yẹn ṣé èrò pé ó possible bẹ́ẹ̀ yẹn ṣá kí lè mean. you are going nowhere until further notice. Officer, take him to cell. Please let me make call. Bàbá ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ ti dé bá wọn ti sọ̀rọ̀. Ẹ bá wọn ti sọ̀rọ̀. Move. Mi ò máa kàn ní fóònù lẹ́wọ̀n. Move. Ibi gbogbo ló gbà lágbára tiwa ọmọdé láyò gbà ó.
akíkanjú ọkùnrin ogun o alága márùn-ún. Àyìndé kí ló mú ẹ tó pèrò. ẹ dákun ṣe tójú inú rẹ bá fọ́ ṣé tòde rẹ náà tó ti bàjẹ́ ni àwọn èrò dà tó rí ṣe òjò tí mojú ọjọ́ jẹ́ sáwọn èèyàn jáde mọ́ ẹnìkan kan ò jáde mọ́ wàá gbọ́ jẹ́ sọ tuntun fún ọ tó bá pé lóòótọ́ lèmi ọba jásikẹ́sì láàárọ̀ yìí tí ń fún ọ lówó ó pe èrònú kẹ̀kẹ́ yìí tí ó kún bámbá yìí tó bá pèrò tó kún bẹ́ẹ̀ ní fọ́n kọ́ bọ̀. màá pèrò sínú márùwá fún ẹ ó ti ẹ̀dá bẹ́ẹ̀ mo fẹ́ sọ ọ̀kan fún ẹ ọlọ́pàá sí ní ọgbà wọ́n ti wà police station wọ́n fẹ́ sọ ọ̀kan fún ẹ ó jẹ́ pé ọ̀sẹ̀ kan aláyé lòdì tó wà yẹn fún alájẹ òun àsọgbó ọdún ọ̀hún bá ń gbọ́ lẹ́yìn tí mo sọ fún ẹ̀mí ní sùwẹ́nì fún ọ̀yà wa máa pèrò dúró ní pé òkè nǹkan báyìí sí àwọn èrò náà ní ọ̀dà olórí ibú ló kúnlẹ̀ rẹ̀ bí búrẹ́dì 1.5 yìí kọ́mọ́ wa pèrò kó jẹ́ lómi ara jẹ́ náà jẹ́ kò ní lò ẹgbẹ́ wọn olórí ibú fi ọ̀dà bí àwọn olórí ibú jẹ́ wọn á jẹ́ lẹ́bi. ayé ẹ wo kókó a máa lápẹẹrẹ o kókó onígbèrè òkú kókó onígbèrè ọ̀sà kí ni nǹkan pàtó gan àbí white tí bá ń sọ ní kó máa yé mi o kí ni nǹkan pàtó gan tó lálága ṣe tó fi wá di pé àwọn ọlọ́pàá wọ́n wá mú alága nílùú tó lọ́ba tó níjòyè ní alága tiwantiwa alága àwọn onímàrúwá àwọn wo kí ló fẹ́ fà á. ó tójú sí mi o bùtà wọ́n nítorí ìjà márúwá àti ọlọ́kadà tó tún lè gbọ́ alága wa o ṣé màmá parọ́ ni mo fọ́ ṣé mi lè parọ́ ni má wulẹ̀ fọ́ má fọ́ kankan mo rú. àtọ̀fún àtọ̀sí alága tẹ́ ẹ volẹ̀ ẹ volẹ̀ ó lè ní alága wa c'est un grand volet àjòtọ́ ni. bí sùúrù ẹ̀ wọ́n ní sẹ́sẹ́ volẹ̀ kí ni volẹ̀ kò yé mi kí ni volẹ̀ túmọ̀. ń sọ ni pé ó lè ní alága ẹ̀ ní ó lè ní ṣé ẹ ń rò pé pa gbogbo ìmọ̀ràn ẹ̀ ṣe pọ̀ tó nù ọgbà yìí ẹ ṣe bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ní ó lè ní jalè ní ọ̀kan lára ọmọ ẹ̀ ní ó mú èyí ń jalè fún inú mú ó fọ́ àgbè. kí ló gbé ní yọpọ̀ òtí ọjọ́ ìdọ́kẹ́. nǹkan tó ń sọ ni pé ó ní márùwá alága ló pọ̀ jù ní gbogbo ó lè ní jà ó ló pọ̀ jù gbogbo bí ọ̀tọ̀ ní ọ̀bọ̀ yìí kò ní làákàyè. ó bá kọ́tún ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ ló yé mi. a ti mọ àwọn alátakò alága báyìí ṣé tó àwọn ọlọ́pàá bá wá sínú ọgbà yìí tó bẹ̀rẹ̀ sí ní ṣe íńtábíù fún gbogbo àwọn táwọn àbí tó ń ṣe íńtábíù fún wa ṣé nǹkan tó máa sọ rèé ìwọ fẹ́ kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹ̀wọ̀n sí alága lẹ́sẹ̀ àbí kò sí wàhálà ara àwọn ọ̀tá alága rèé o tọ́lọ́ bá sì ti wá fi ọ̀tá ẹni hàn ni kò lè parí mọ́ ṣé o mọ̀ wípé ó ṣojú mi pàtó lásán ní kóòtù ṣé o mọ̀ iye ọdún tó jẹ́ ṣá. 6 ní kéré. 6 péré ó ti wá yé mi báyìí ṣé orí bó ṣe wà yìí tí alága lójú ẹ̀mí ti wá ń bí lálága máa fi dé torí pé gbogbo nǹkan tó ń sọ yìí torí wípé alága gba márúwá lọ́wọ́ ẹ̀ nígbà tó jẹ́ alága lówó tálága ti wá gba márúwá lọ́wọ́ ẹ̀ tó ń gbé fẹ́ lómi tó ń gbé fún mọ́ òun ló fi jẹ́ ọ̀tá ẹ̀ o ló fi bẹ̀rẹ̀ sí ní ṣe tánà di alága rẹ̀ o. tí alága bá wá padà dé lójú ẹ̀mí tiwa báyìí alága máa padà dé àwa supporter club tó bá dé o lè dúró sínú gáréjì. o lè dé láyé alára mi rẹ̀ kẹ̀ lábọ̀ o lè dé ó dẹ́tì wèrè ó dẹ́tì. Abẹ́bí mo sọ fún ọ mo ní ọmọ ọmọ ìfi powder sí kínní sọ́ọ̀fì ogi náà mọ́ ni ẹ̀kẹ́ mọ̀ ni ọ̀rá ní bẹ́ẹ̀ o. ọkọ mi kò fi ṣe pé mi ìkúlẹ̀ fàtíkèsì kìíní mo sì wò pé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n lọ gbowó gúrúmínì kí n tiẹ̀ tó bá tẹ̀lé fún mi kéèmí náà máa fi rí nǹkan wòtíwòtíwòtíwò kéékèèké kan fi máa tà kò sówó lọ́wọ́ mi ní mo kókò kú léwu mi kọ́ mọ mi rí báyìí. ọba tó ṣẹlẹ̀ mọ́jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ayé wa ti dà. ayé máa ta. yóò sì máa dá a sí i. àmì ọkọ mi yóò máa dá a sí i. ó ní sórí ibú. àmì. ọ̀rẹ́ mi tí mo ní ó gbé mọ́rúwá fún mi pé kí n mọ ẹ̀gbọ́n mọ́rúwá. bẹ́ẹ̀ni. pé kí n mọ ẹ̀wà tó ti yẹ níbi ó ti ní problem. ọkọ mi sára náà ní problem báyìí. mo ọlọ́ọ̀já wo ní problem. tó ní problem ọ̀tọ̀ọ̀rẹ́ mi o solution rẹ ní báwa tó ti yẹ nísìn ìbànújẹ́ tiẹ́ náà lè tiẹ́ ìdùnnú ayọ̀ tíá tó ti yọ nígbà tó ti há sọ̀rọ̀ ha tó ti yẹ nísìn ọwọ́ àfọ̀ọ̀nà fẹ́ láti di ọwà ó ní òun o pẹ́pẹ́ fúru o wípé ọ̀rẹ́ ẹ̀hún ní kọ́ mọ̀ ń bọ̀ ń tu ọkọ̀ ìjọba àwọn lọ ìyún èmi ó lè mí ní mọ̀ ọkọ̀ tó gáràjì. kí n dúró gẹ́gẹ́ bí ipò tí sàn ọ̀hún tó ti yọ ní ọ̀sẹ̀ pé ipò tí sàn ọ̀hún pé àṣẹ tóun pa nígbà tóun ọ̀wà sí nílé mọ́ yìí o kémi ọmọ pàṣẹ ń lọ tó ti yọ nísìn tó ti rí àwọn owó jẹ kan wà tí mo gbà. yóò gbowó oúnjẹ láàárọ̀ yóò gbà tọ̀sán yóò gbà tìyálẹ̀ ta òní ẹmọ kó o fún ọwọ́ lọ́wọ́ mi ni kí owó ọmọ ẹ̀dá rí sí tó
tó ti yẹ nísìn ó lè tètè kí mọ ọkọ̀ tó gáràjì tó ti yẹ wo ayé wa ti dà. pírọ́blẹ́mù tọ́lẹ̀ yìí wà kó máa ní bọ́ńdẹ̀ o ọkọ mi wọ́n máa já mi mọ̀ àwọn ọ̀rẹ́ mi wọ́n máa ṣe woman health wọ́n máa ní kí wọ́n ṣe super health lọ́tẹ̀ yìí tèmi á ju woman health lọ bá lè ní. ṣé mo wọn ibi tó máa ń lọ̀yàn wọn dírẹ́dì yẹn. débi oní ìfún ẹ tí a máa ta. àwọn woman health yẹn má bá wọn lò láyé yìí o. gbogbo orun ẹ tó ti ẹ ti lu jẹrẹjẹrẹ yìí ọ wà á lọ sọ́dọ̀ ya adìẹ ẹsà tó gbọ́. Gaaji bẹ́ẹ̀ni kí ló ń ṣẹlẹ̀ èyí ló máa pẹ́ kí ìdè ìṣẹ̀tì wà bí èké ti wá lè. sórí nǹkan tó sọ orúkọ rẹ ti ṣùgbọ́n tí wọ́n bá ní tó bá gbọ́ tó bá ń kọjá pé àkóbá àdàbà ọlọ́mọ yẹ ká rí pé kéèyàn tó bá kú kó fún mọ́ra ìlú wọn ni lóòótọ́ la jàǹgáràjì àwọn onímọ̀ rọ lọ́kadà lórí ó ṣèrò ìjà tilẹ̀ bí ọlọ́run ló ń yẹ a lè tíra gẹ́gẹ́ bí alága consent way ọ̀pẹ́ náà ló padà dé ìgbà tí wọ́n mú mi káwọn ní ojú ọ̀jà tó ṣẹlẹ̀ ìgbà tí máa dé sẹ́sẹ̀ mi dìbò bábò ìkan ọmọ kan ní sẹ́ẹ̀lì tó bá ní ìrìn kó bọ́ fáwọn pé mi ń jalè wọ́n ráwọn ló lè jà mi ò rọ́mọ yẹn ní. Gaaji èèyàn ti rí pé ẹ wò ẹ̀yin náà ní pé ẹ mọ̀ ṣé wọ́n fẹ́ pé bíbí báyìí ó ní pé ilẹ̀ kó bọ̀ fáwọn èèyàn sì ti pé ẹ mọ̀ ṣe adájú. mo sọ fún ẹ pé àkóbá àdàbà ló má yẹ ká rí àti pé irọ́ tó máa pa máyàn tí ó jọ òótọ́ ká má pàdé ọlọ́dà kò lè ìyá máa wò nǹkan nǹkan ọlọ́pàá fọ́ ni mo ṣe lè gba fóònù àti gbà lọ́dún má jẹ ká bọ́dún mo pé ọ̀rẹ́ mi Atoribewu má jẹ́ kí àyè mi yọ ní páàkì wa máa ṣe bí alága ìwà ẹni ti pé bí mo tó pé lẹ́yìn ìgbà ìpè kọ́ mọ́ báyìí sì wọ́n ti gba gbogbo fóònù orí pé sọ́ǹgbọ́rọ̀ mi báwo ni wọ́n náà ṣe wá ń jẹun báyìí. ẹ wo kò tẹ̀sán oúnjẹ náà rọ̀ tó mi wá sí ẹ wo ẹ gbàgbé oúnjẹ nínú ibi tàwárí ṣé ibi tí máa jáde fún mi báyìí òun ni mo wà á ṣàdájú. ìlú àbámi ṣe ń ṣe ni pé bàbá mi pe lọ́ọ̀yà mi màá sọ gbogbo bọ́rọ̀ sí jẹ́ ìwà sálẹ̀ fún lọ́ọ̀yà mi tó ní òtí bá sọ kó mo tó máa yọjú sọ̀rọ̀ yìí tó máa gba béèlì mi tó máa fi jágbó ìyẹn nǹkan èkejì kí wàá gba támáàkì wa lọ wà lọ bọ́ọ̀rẹ̀ mi Atoribewu kọ́ máa ń ṣe owó tó máa ń pa kọ́ máa ṣe yẹmọ̀yẹmọ̀ o wá sí ń pa kọ́ máa ní àkọọ́lẹ̀ o tó ti yọ kó lè fẹsọ̀ pé lójoojúmọ́ wọn fún ẹ lówó oúnjẹ sọ̀rọ̀ mi iye tó wá dé gáràjì wọ́n jẹ́ káwọn ọmọ ẹgbẹ́ rí o sọ lọ́ọ̀kan kó nǹkan bẹ̀rẹ̀ pé ìfẹ́ kọ́mọ̀ tó mọ́ni wá sí gáràjì tó yọ èmi náà mo ti wà ń bí wọ́n á wọ àwọn oúnjẹ tẹ́ fún ajẹ́. ọ̀gá lẹ́dùn 5 minutes ni mo fún yín náà this is more than 10 minutes 30 lò náà. No, mo ti try. Ẹ dìde. Ẹ wo ẹ má sọ̀rọ̀ ju ẹ dìde. Gaaji kọ́kọ́ ń rú mi lójú ṣé ọ̀gá ló fi Atorí sí ipò alága ẹ̀rọ pẹ̀lú. èmi ò mọ kí n kíni pẹ̀lú yẹn ẹ̀yin lẹ́ni gbogbo pọ́blẹ́mù yẹn ọ̀gá àbá àfàtorí síbẹ̀ ọ̀gá àbá àfi àtàpá síbẹ̀ ọ̀gá àbá àfi àtìdí síbẹ̀ kí wọ́n ń tèmi kò túrun kan lára àtọ̀dọ̀ tèmi mo fẹ́ gbọ́ kọ́gà lo 30 years níbi tán wà yẹn mi ò ní já tíkẹ́ẹ̀tì nínú gáràjì mọ́ nínú gáràjì tí mo wà yìí. ṣíàmà máa ní kó já tíkẹ́ẹ̀tì wa ló lè já tíkẹ́ẹ̀tì. ta ni ṣíàmà. Atorí náà. láyé ẹ̀ tó máa fi kú téyín máa fi tán lẹ́nu ẹ̀ má bàa mi sọ̀rọ̀ pé Atorí ni ṣíàmà olórí burúkú wò àbí wèrè ni Atorí ni. máa kó páàkì yìí nìyẹn. ta ló fẹ́ lé mi àbí ó dà pé gbọ́nà mi mọ nǹkan tó máa ń ṣe yín ganan kí lẹ́ ń fi èmi pè nínú gáràjì náà àbí ó dà pé wèrè ni gbogbo yín. ṣé o fẹ́ ju ṣíàmà lọ ni. ta ni ṣíàmà Atorí ni ṣíàmà ṣíàmà ti yín kọ́gà lo 52 years mi tó àmì ilé jákẹ́ẹ̀tì nínú gáràjì mo sọ fún ẹ àbí wèrè ni yín ni. ó ya wèrè ni Atorí kẹ̀. ó ti gbàgbé pé ìwọ nìkan lobìnrin nínú àwọn páàkì ìwọ nìkan lobìnrin páàkì yìí Ọlọ́run farawé Gaaji ọ máa lé ẹ dànù ni. gbàgbé kí kó má farawé ta ni òun pa Atorí ní ṣíàmà àbí wèrè ni wà tá Atorí ni ṣé o mọ bá Atorí ṣe jẹ́nu gáràjì ni wọ́n mú wá ńgbà tán mú dé ó dọ̀bálẹ̀ wájú mi báyìí ni máa lókè ẹ filẹ̀ ẹ jẹ́ kó máa bá wa ṣiṣẹ́ nígbà pé kí la wà fúnra wa fún àmẹ́yẹ tó ṣùwèrè ẹ̀ náà so ṣíàmà wa gbèdé wọn wá ní pé àwọn wá fi síbẹ̀ èmi wà mí wọn fi mí ṣe ṣíàmà wa lọ mú Atorí wèrè kan wá pé kó wá jẹ ṣíàmà lórí tèmi ṣó mọ̀ pé first born mi second born mi third born fourth born inú bíbá mo bì sí Atorí ò dẹ̀ ti dé gbogbo táìmì rárá. ìtàn nìyẹn. ìtàn ni àbí ìtàn ni
mo wá ń wo ìyálà yẹn tó bá fẹ́ gba tíkẹ́ẹ̀tì tó ní kí wá já tíkẹ́ẹ̀tì. ṣáàmà ò máa ń ṣèyàn wégere. àbí wèrè ni wa àtọ́rí ni ṣọ́ ìbò ṣe ń pe àtọ́rí ní ṣàmà yẹn inú dẹ̀ ń bí mi. kí ló dé. mọ́lá yìí lẹ́jọ́. àti máa ń wá ìdánù àbí wèrè ni. àmọ́ mugun. ẹ má wulẹ̀ ó já wèrè. ṣèbó ní òòlè já tíkẹ́ẹ̀tì. ó lè lè sá lójú ọ̀gá ṣáàmà náà àbí. bá máa pe ṣáàmà wèrè kan wà á ní sẹ́tà àtọ́rí bá dúró. mi ì tí ì rí kó pé 15 máa sọ lójú àbí wèrè ni ó yá lọ pè wá lọ pa àtọ́rí wa mo dúró lọ pé wá sẹ́mi wà lára wọn. wo ìṣúra káàtù ṣe wà yìí bó ṣe wà yìí fọ́kàn dúró sẹ́yìn mi lásán má jà tíkẹ́ẹ̀tì tó bá béèrè tíkẹ́ẹ̀tì lọ sọ pé o ti kó wẹ̀ fún mi. ẹn tó bá fẹ́ mú mi ẹn tó bá fẹ́ dì ṣúra káàtù ẹn tó bá fẹ́ dì sọ̀bẹ̀ nù wọn pè mí lórí fóònù. ó dàbí pé wọ́n ebi apá ẹ. àtòrí kan ọba bí bàbá ẹ. ebi àbẹ̀bí pa ẹ. bẹ́ẹ̀ ni mà àwa la máa fẹ́ rí i. ṣé rí ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ má fi ẹ̀kọ́ tọ̀nà fún wa nǹkan tó bá ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ aládàrọ̀gàn ẹ já wa tán ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ká mọ bí tá à ń lọ. mo láìkí question tẹ béèrè ṣẹ́rí ṣàmà ní azim kéèsì wọn ó ti ju bẹ ṣe rò lọ. ó ní ọ̀daràn kan tó wà ní custody wa mi báyìí criminal case ni nínú operation tí Jasper yẹn tó ṣe last ó pa èèyàn méjì with 2 million naira ìgbà tá a wá ń ṣe interrogating ní lọ́wọ́ ó wá ń jẹ́ kó yé wa pé chairman yín òun làwọn ń ṣiṣẹ́ fún and again chairman yín ló ń kóbọ̀ fáwọn. so. dáhùn pé mix up fẹ́ máa wà o kò possible ṣe ni máa ṣọ̀tẹ̀ tẹ́ ń wò yẹn owó tó wà lọ́yẹ̀ gan ó ná fọmọdé ó ná fábọ́lá gbà ní èló wà ní 2 million naira tó máa lọ pé òun fẹ́ lọ máa pààyàn torí ẹ̀. ọ̀gá tiwa gangan làwọn lè ṣiṣẹ́ fún bọ́ mo gbọ́ ni mo ti gbà mo gbọ́ ni mo ti gbà. wọ́n bóyá tí ẹ bá gẹ̀ẹ́tì lọ́ọ̀yà ṣá tó bá dé kóòtù ẹ máa mú òótọ́ ọbẹ̀ that's the only thing advice tèmi ni pé lọ gẹ̀ẹ́tì lọ́ọ̀yà gidi and the standard lawyer kẹ lọ gẹ̀ẹ́tì all right thank you. ẹ ṣe gan wa bá tẹ ìjọba 2 million kan ni ṣé bá máa mú owó ní o branch àmọ́ nìkan lọ sán a lè rẹ̀ mí tán náà pa padà báyìí. ẹ wo kò sí ṣíṣe kò sáà ṣe lẹ́yìn ká gba lọ́yà káwọn náà dẹ̀lẹ̀ kún fàdúrà báyìí sọ torí lè tètè di mọ́dá kèsì ẹ wo ẹja. alága márùá up to land unity. ojúlọ̀rọ̀ wà. mo kí gbogbo yín lẹ́yìn ìgbà tí ìjọba tuntun ti dé tí alága wa àná tí wọ́n á síbi tí wọ́n á sí tí wọ́n sì ní ká mọ́ tukọ̀ léyìí lọ. àwa wò pé kí ni ó yẹ ká ṣe àwa wò pé òfin tuntun omi tuntun ti rú ẹja tuntun ti wọbẹ̀ wèrè wo ní ọrùn ẹ̀ka wèrè lẹ́nu ẹ̀sọ́ ọ̀ya wèrè mọ̀sọ̀rọ̀ má fún wọn kọjá àwọn màláíkà o. àwa ṣe àwọn òfin o a ní ká ṣe òfin tuntun òfin ọ̀rẹ́ o òfin àkọ́kọ́. téèyàn bá pẹ́ dé pàdé yìí tọ́lọ́pàá ẹgbẹ́ bá mú 1000 lówó káìní ẹ̀. tí kò bá wa kọ́. ẹ̀kọ́ wa kọ̀ ránṣẹ́ nù àbí àwa wò ó ṣe fún un alẹ́bí 500 ìkún yóò ṣe 1005. béèyàn bá gbin àgbin inú lẹkùn ó gbin. bàbá mo bá yín sọ̀rọ̀ ẹ máa bọ̀rọ̀ bọ̀. tó ti yé yín ẹ wá jẹ́ nsọ kankan fún yín tẹ́ ẹ bá ń bọ̀ sí gáràjì pé mo wà ní márúwá mo ráìdì pé mo ń wà márúwá ní jẹ́ ráìdà o tó wá wọ aṣọ márúwá wa sọnù wá. yóò san 5000 ẹgbẹ̀rún 5 ni yóò san 5000 owó ó sì máa wọlé sọ́dọ̀ tẹ́ ẹ sọ́ra akápò sì máa kọ́ ọ lọ. tákápò bá ti ń lo owó sẹ́kítì ó sì máa kọ́ ọ lọ. bàbá ń bá rí ẹ̀rẹ́ o owó oúnjẹ mi
alága lójú ìsọ̀ tó ti yé yín owó oúnjẹ àárọ̀ mi owó oúnjẹ ọ̀sán mi ní ìyálẹ̀ta sẹ́wọ̀n pé ìlé mọ́ ìdílé sí ìgbà pé owó alẹ́ ṣùgbọ́n ìyálẹ̀ta pé mò ń lọlé mo close mo ń lọlé àpapọ̀ rẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ọ̀sán ẹ̀ sì gbọ́ nǹkan kan ṣé n bá lálejò tọ́wọ́ mi wá látòkò wa tàbí pé mo mọ̀ èèyàn ní sọ̀rọ̀ à ń dìn mo mọ̀ èèyàn sọ̀rọ̀ à ń dìn ọkàn wà á kí mi owó àlejò rẹ̀ ọwọ́ onímọ̀rúwa láti mọ̀ gbà tó ti yé mi òfin tó tún nu nígbà tó bá tún yá àtọ̀ máa gbé mi jáde bọ́rọ̀ mi ṣe jẹ́ mi bàbá rẹ̀ tí ó sọ̀rọ̀. ẹ jọ̀ọ́ mo kí gbogbo ilé o orúkọ mi ni Wálé. mọ́mọ́ ọ̀ ebi wọn sábà àbí. Atoribewu àti kílẹ̀ ń jẹ òfin mẹ́ta lẹ kálẹ̀ ẹni ìbẹ̀rẹ̀ pé ó lè wọ́ọ̀kì ẹni àkọ́kọ́ ẹni bá pẹ́ dé pàdé àfọ̀ 1000 ẹni tí ó bá wá tó lè ránṣẹ́ àfọ̀ 1500. ẹgbẹ̀rún títí àbọ̀. ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá wá pààkì tí òwò yúnífọ́ọ̀mù wa wá a máa san 5000 naira. ìgbọ̀wọ́dọ̀ ni ó ti fún. ẹlẹ́ẹ̀kẹta ẹ wá sọ pé owó oúnjẹ ní àárọ̀ ọ̀sán ìyálẹ̀ta àwọn ẹbí tó bá wá láti àbúrò ọ̀dọ̀ wa àwọn náà láti máa bọ́ wọn kò lè wọ́ọ̀kì rárá. alága. orúkọ tèmi ni ayé nous on ne peut pas accepter l'ordre là a lè fi ara mú gbogbo òfin tẹ́ ẹ̀ kàkálẹ̀. pépà ṣe kí ni pépà sọ pé. okó dúró ni alágbẹ̀dẹ ń pọkọ́tà ẹ rò pé mo wá láti Kòtónú wá ṣe ààrẹ mi iṣẹ́ mo wá ṣe. a lè gbà á àbí ààrẹ nìkan tó lè fara mú mi a lè gbà á. ẹjọ́kọ̀ alága ní ìṣúrù bí ẹ̀ bá ń ṣòfin tuntun àwọn kan wá tọwọ́ lọ́rùn àwọn kan wá kò ní tọ́ lọ́rùn. ẹ wá wo ìkéde tẹ́ ẹ̀ sanwó fún rẹ o ṣàǹgbọ́n ìdọ̀bá ń jò wèrèwèrè o pé ẹ̀kan bá bẹ́ nínú yìí àná bí abẹ ẹni lè bá mọ̀ pé òfin ilé alága tuntun kéè ṣe fún yìí kò tẹ́ wú lọ́rùn. ó ti ní páàkì ìbòmí rẹ̀ ní máa wọn ṣiṣẹ́ ṣàǹgbọ́n ẹ bá sì máa lọ ẹbọ polówó wa sílẹ̀ fún wa fẹ́ gba páàkì. ṣé òfin tí Atoribewu ṣe ṣe òsì ní àná ni. meeting ẹ ṣe meeting. ó ṣe meeting o. èmi ò mọ̀ bóyá ẹ ṣe meeting èmi ò lọ meeting. ó ṣòfin o. yálà ó ṣòfin o yálà kò ṣòfin o ẹ̀yin lòfin ẹ̀ mú òfin ẹ̀ ò lè mẹ́mi wọn ò bíire mi tí ròfin tí Atoribewu lè ṣe nu gáràjì ta ní èmi Gaaji o òfin tòun ó máa mú èmi nígbà tí ò wọ wèrè. sórí bí o ṣe mú ẹ̀kọ́ mímu náà. ẹ kò kàn mí. èmi ò kọjá mi ò lára kí ni kí ló ṣe tó ń gbiná ọdún kan bá fi jáde lé ọkọ sọ̀rọ̀ lọ́ba sáyà ló ń jẹ ṣé o tó tọ́ sí i ni. so èmi ò wá lè fún ní sára jẹ kò ń ṣèṣù tí mo fẹ́ gbẹ́bọ lọ fún lóríta kó bó ṣì lọ. báyìí sọ ìkàyà fi síbẹ̀ o kẹ́ni wàá kó o. ìwà ìta ni ìwọ ni kó sọ pé òrí bí mo ṣe máa ń àbí ó dà ní kó rí ìwà àti òpé gan. mo jẹ̀rọ̀ kọ́ gidi gan ló ẹsùn mọ́ ọdún ẹ̀wọ̀ ẹsùn ọdún ẹ̀wọ̀ yẹn ẹsùn lọ́ba mi ti márùn máa tọ̀dọ̀ mi wá. orí ò já ọ̀tẹ̀. ìdùnnú bóò ni sọ́dọ̀dọ̀ bàbá rẹ̀. àwọn gan ni wọ́n rán mi wá wọ́n ní àwọn ó tẹ ìgbà tó tẹ ṣàkáǹtì fún mi kí ni kó wá fáwọn. ara tí ń sọnù o ara tí ń sọnù o àkúkú ìjòyè ó sọ̀jẹ̀nu mi ọ̀ká lù lọ àwọn tọ́rọ̀ ẹ̀mí ń jà alága lé lórí ẹ lórí ọ̀ká wọn ká tó wá sọ pé kò sí mẹ́mọ̀ ọ wà láhàámọ́ só ti yé ọ tí n bá pè wọ́n pé ọ̀dà o alága wa o ọ̀ha kí láàfin sẹ́ẹ̀tù etí wọn mọ̀ sọ fún mi ni pé àwọn sọ́ọ̀lẹ̀ lọ àwọn òrérò kò padà àwọn sọ́ọ̀lẹ̀ lọ àwọn òrérò kò padà àwọn ò ní nǹkan kan mo ní à sáwọ́ àgbàgbé ẹni sí àmọ́ ni tó ti yọ ní ìsìn wọ́n dá nǹkan kan pẹ́pẹ́ fúru mo tiẹ̀ sọ nǹkan kan èmi kan mo ṣọ́ọ̀gù ni. àmọ́ wọ́n tún àwọn pé nọ́mbà yín ẹ̀ pì kẹ́. torí pàtí kọ́ọ̀lù olórí burúkú fóònù tí mò ń lò olórí burúkú ni ìgbà míì yóò kọ
network is not flexible so ti yọ nísìn pé kò wà disable màá wá wò pé tí mo fowó rà kò sí ní wà disable. mo ṣe wá sọ fún mi sí ni pé kò sí owó kankan nílẹ̀ wípé bí mo ṣe wá ń sìn ní onímọ̀ kankan lọ. alága márùá o alága márùá ibi gbogbo ló gba lágbára tí wà ọmọ lẹ́la ẹwọ wèrè alága márùá o èlé wọn ń dá gáràjì jẹ́ sí ń bẹ láàmọ́ lókè mọ́ ọ̀sán pé kẹ́mi kí wọ́n máa ti dáwó sí èlé wọn mú wá. ẹ wá sẹ́kún sẹ́ bọ́ ọ bá wá sẹ́mi mo ní ọ̀há ni èèyàn bá mi ti ẹ̀jú tèmi lọ́wọ́ o nítorí burúkú ìjọba Jésù bí ẹ bá ṣẹ̀ láyé yóò jìyà lọ. gbogbo wàhálà lójú ti ní ojú tèmi lọ́wọ́ wọn ìmójútó lè mú mójútó lè èlé wọn ń tan ọgbọ́n ó lè lè mú bọ́ọ̀lù ìjàmbá yóò sọ pé wèrè ni. ọ̀rẹ́ tó bá ń lọ kó máa fura o. tàbí mọ́lẹ̀ kí n kọjá ọkùnrin wà ó wà á pàgbà yín fẹ́fẹ́ kẹ́gbẹ́gbẹ́jẹ bẹ́ẹ̀ mi fáńfáń mú igbó lé sẹ́yìn lè jẹ́ kí wọ́n bá yín o ṣé ò sí là. ẹja àbákàn. ẹja ni kì í ṣàkàn gbólí mi o. rà kàn. ìgbà táwọn fáwọn wa tá a dá wọn sínú odò gbogbo àwọn kọ̀ọ̀kan fárígá o àwọn onímọ̀ wá ní pẹ́pẹ́ sí o àwọn olówó ọ̀kan ṣọ̀kan làwọn máa dá fún alága fìdíhẹ́ o. dákun kí ló kọ̀ rẹ̀ gan. tẹ́sọ̀rà. èso tẹ́sọ̀rà kẹ́rin mẹ́jẹ lé nìyẹn wọ́n fi ọdún gẹ̀rẹ́ wù ni. wẹ́wẹ́ ẹ̀gẹ̀ mi fáńfáń kẹ́ sọ fún yín o èèyàn ní bẹ́ńdì o tó wọ́n fi ń ké wómú bẹ́ẹ̀ bá bí ẹ̀ lọ́bì abẹ́yìn èmi náà sọ pé èmi tẹ́sọ̀rà fìdíhẹ́ ẹ̀yin kan fáńfáń yẹn alága fìdíhẹ́. bí mo ṣe ń wù ẹ́ pààrẹ bíi ìṣó mo ní kó pààrẹ bíi ìṣó bẹ́ẹ̀ for my side wèrè láìsọ. ẹ wò ẹ má jẹ́ kán pin yín lẹ́yìn kò yẹ yín ṣe rí ẹ má yẹ kọ̀rọ̀ tí tẹ́sọ̀rà bí kílẹ̀ pè ẹ má yẹ kó fún yín ní pọ́blẹ́mù torí mi ìfẹ́ kó ju yín skill mo fẹ́ kẹ́ ẹ mú ayọ̀ àti ìdùnnú wọlé pẹ̀lú mi nígbà tẹ́ lè ṣeré fún gbogbo àwọn nǹkan tí mo kó wà ẹ̀ má lè jù fún yín ó yẹ yín bẹ́ẹ̀ yẹn bọ̀ ẹ má gbàgbé síbi tí mo sọ. àwọn ń fi ọ̀sà ọlọ́ọ̀mọ ẹni tó kú ọlọ́ọ̀mọ ẹni ó kú dákun nígbà tí èsè fọ́jú ẹfọ́jú ni èrí pójò sí ẹbí tí ni ègbọ́ kúkú òjò ọlọ́sìn yọ̀ǹda méjèèjì fún wọn ebi ṣẹ́jú ètò tó lórí burúkú ìfún sọ pé mi pé wọ́n ní mi kà tébù láti jẹ alága wọ́n ní òṣòwò àlejò. alága irú màá lóun ò sẹ́yà ìgbà tó ń dókè mẹ̀sì tán pé òun lè gbìn irú káàkiri ò lẹ́ bá mi sọ yẹn ẹ wo èmi ò fẹ́ lọ́wọ́ yẹn ò tó mo ṣe wà mo ti dágbére ilé tí n bá dé lásán mo fẹ́ sanwó ilé mi ni mo ti sọ fún àwọn kó tí n bá ń bọ̀ lẹ́yìn tí n bá sanwó ilé mo máa bá wọn ra provision oríṣiríṣi àṣejù wá délé kí n sọ fún wọn bá jòdù bí ni ẹ wo èmi ò fẹ́ lọ́wọ́ yẹn o. ẹ bàbá wa rówó kó lọ lé tó tí mo ṣe gbádùn bèrè èèmọ ẹgọ tó bèrè tàwọn ẹlẹyọ kọọkan ó di inú báyìí ẹ ó rí i pé yọyọ kàkàkà ni tó tó lè kúkúkú. èmi ní kébì kí ìgò sínú pọ́ọ̀t ó dà ń pẹ́ kí sick ìfẹ́ ta ló ṣe fi ń jalága gan-an ẹ̀yin onídẹ̀ẹ́sọ lóorun olóṣì. ó yé mi dáadáa ibi tẹ́ sọ̀rọ̀ dé mo understand everything but I'm very sorry I don't take bribe. ẹ wá gbà mí ṣé báìbù wọn ni ẹ gbà ìyá DOP. bàbá I'm not DOP I'm DPO. ọ̀gá ọlọ́pàá station ebi ni DOP. DPO. ọwọ́nú ara wọn ni tó ti yé yín ṣé ẹ rí ní tá a gbé wá fún yín ọ ẹ̀ ní ṣiṣẹ́ lásán kí làwọn èèyàn ń jẹ ṣé ẹ rò pé owó oṣù yín ìní ọ̀rọ̀ gbogbo tẹ fẹ́ ṣe ń gbèsè ayé fún yín ni. bàbá ṣé bẹ́ẹ̀ mọ ipò tí mo wà nínú iṣẹ́ ọlọ́pàá mo dẹ̀ mọ personality mi I'm a public figure kò ní dá kó máa bá àwọn nǹkan ìdọ̀tí ní ọwọ́ mi ṣé màá tọ́dún tí mo ti wà lẹ́nu iṣẹ́ yìí ṣé ẹ wo ráǹkì mi ṣá á wá jẹ́ nítorí nǹkan kékeré ni màá fi bà personality mi jẹ́ don't go there please. yèyé imitation ẹ fọkàn ayé balẹ̀ ṣé gbọ́ ṣé olè mi mú àgbàlagbà kí mi dùn lágbàlagbà kiri bí òun fọ́ ẹ̀fọ́ ẹ̀ sí ìbálẹ̀ nǹkan là nǹkan á máa le ṣé rí èmi àtògbélé àwa méjìlá làmì wà níwájú yìí. kí ló wí. àwa méjìlá. gbàgbàgbàgbàgbà méjìlá wo ẹ̀yin méjìlá wèrè wo àwa méjìlá wáyé àwọn yòókù dà nígbà tó ń sọ pé ẹ̀yin méjìlá. ó dẹ̀ má bínú. ṣé rí láàrin àwa méjìlá méjì kò síbi owó làmì gbé fún yìí àwọn afáfá yẹn kẹ́ẹ̀tì sọ yín lọ tó kẹ́ẹ̀ sọ yín lọ sí ká gbé fàjọlẹ̀ ká mọ owó èlé ọ̀lẹ́ mi jẹ́. irú èèyàn tẹ ẹ jẹ iní sọ fún yín
ṣé rí ìgbà tí wọ́n gbé bàjẹ́lẹ̀ wọ́n ní ẹnu yín ó bò àwọn àgbàlagbà sọ pé wíwo ẹnu ìyàmọ̀ kù wíwo ẹnu yín ó bò ẹnu ògbò wò olóbò. tẹ́ bá lè ṣe nǹkan ìwú wa kẹ̀yìn fáyẹ́fáyẹ́ ẹ̀ lédè kábàámọ̀ jẹ obìnrin á tún máa gbó ẹgbàá lọ́wọ́ wa. ẹ̀sìn fún ọ̀bá ló pè wá tẹ́ ẹ bá ti tì á lẹ́yìn tó ti yẹ yín lásìkò wa ẹ̀yin gan gbà pé ẹ bá yàn dáṣẹ́ pọ̀ ẹ mọ̀ gbádùn bí ìrànú ṣúgà ni. bàbá mo sọ́ọ̀rì gan mi ò kì í ṣe mi ò dẹ̀rù pé mo lè ṣe láéláé ṣé o pé kò ní dáa kó máa bá nǹkan báyìí lọ́wọ́ mi. yé mi. lẹ́yìn àwọn àfihàn yẹn etí ọ̀bá yẹ wọ́n bá lọ́wọ́ yẹn fi pamọ́ ni ìgbà ẹ máa jẹ́ ń jẹ abẹ́nú ẹ máa bá àti ọjọ́ ń ta. ẹ ṣe tó pọ̀jù. ẹ pé. àwọn ẹ̀yẹ gbà àwọn jù. wọ́n gbé mi sí wọn mọ̀ ẹ̀jẹ̀ gbé wọ́n gbé mi sí wọn mọ̀ ẹ̀jẹ̀ gbé ẹ̀wò wọn má ṣe gún régé lójú wọ́n gbé mi sí wọn mọ̀ ẹ̀jẹ̀ gbé ìwọ náà. yàrá ẹ̀ là wàhálà ẹ̀ pọ̀ ọmọ nǹkan ṣà ikú yín náà wò kú lọ. àwọn tó lọ kó wàhálà wọ́n pọ̀ èjì pé méjì èjì pé méjì táwọn fèjì kó mi sànú kí ni tí wọ́n tọ̀tàn yẹ́yẹ́. ẹni ojú òpin síbi kan mo ní bẹ́ẹ̀ ni. ìtumọ̀ yẹ́yẹ́ too strong oríire. ọmọ ẹ̀tọ́ ṣẹlẹ̀ nígbà mo lọ Dubai báyìí tí a ti rán mi ní Dubai wọ́n pàdé irú ọmọ ẹ̀lẹ́ kan bẹ̀ bó ṣe sísọ̀pù rẹ̀ sísọ̀pù domodomo ló ṣe àárín fáìtà fóònù ó ṣòrí kíni ní sùúrù mọ́gùn lábẹ́rẹ́ bó sún ara rẹ̀ mo ti rí ọ ọlọ́run wo mi ní lè kó gbogbo wọn tán ṣùgbọ́n wọ́n mójú lọ ọjà wọ́n sà wọ́n sì rọ̀ tó bá ti fẹ́ nílé àṣàrọ̀ ni. mo ti ta mo fẹ́ kó rìn nìkan màá kọrin fún ọ mọ̀ pé sọmọ tí o tún mẹ́tí bọ̀bọ̀ ọmọdé mi yẹ o tún rìn. Sọmọ tí o tún mẹ́tí bọ̀bọ̀. mo mi lè sọ gbọ́ wọn ò lè wà nípa rárá tí ń dára ìgbà náà díẹ̀díẹ̀ mo ti tàn mẹ́lẹ̀. eléyìí ni síkírátì sọ́ọ̀tà tó mówó wálé síkírátì sọ́ọ̀tà kò ní sí wàhálà tó ti yọ sọ̀rọ̀ àwọn méjì yòókù dáwọn padà sórí igbá tó gbọ́ èpo ní dáná ló ti kún wa wá ti kún wọn lọ. sọ̀rọ̀ eléyìí ọkẹ́ ńlọrùn. ọ̀la ṣé mo pé mo ti sọ fẹ́ pé ìyìn jáde láì ṣe pé mo mú wọlé ẹgbẹ́rún ṣẹ́sìn. àmì kò pè é tó bá ti jáde. dáadáa aláì sílẹ̀ ṣẹlẹ̀ kí ní bọ́ ọ́ owó tó bá ti fẹ́ jáde báyẹn ó máa ń fẹ́ mówó padà sílé ni. owó ni mo gbé jáde. bẹ́ẹ̀ ni owó ni tó máa gbé wọlé. owó bẹ́ẹ̀lẹ̀ abẹ́tẹ́gbọ́wọ́ tẹ̀lé mọ̀ náà ni owó òótọ́ ò ní lè tán owó oríta làwọn ọmọ náà. àwọn tí àwa tẹ̀lé àwọn MC Olúọmọ àwọn Kókó Sáyà ọwọ́ wọn la bá owó òótọ́ wọn fi ń ṣe ilé ayé ìsìn bẹ́ẹ̀ ni àwọn làwọn àyíká gbóòórùn wọn táwa náà fi join
títì lọ́nà fi di adékù alága tó ti yọ owó táwọn ọmọ rúwà yẹn tí wọ́n ń pa wọlé ẹ dákun níbo la fẹ́ kó lọ sakasaka wọn fi ń gbowó wá láti ìṣèètò àwọn ọmọ tí ó gbà náà rí táwọn ilé ìwò tí ẹ lè gbà táwọn jẹ díẹ̀ bẹ́ẹ̀ owó ní ìsọkún sí ìmọ̀bìnrin pé n ò mú ọ ìjọ mi náà ń bọ̀ ṣùgbọ́n bí kò ṣe mú yín ẹ méjèèjì tó ti yọ ẹni tẹ̀lé mi ká lọ bẹ́ẹ̀ wá lọ́jà. kí á máa ẹgbà ìgbà ìbọn jọ nítorí tọ́lọ́run ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí jọ nítorí tọ́lọ́run mo fọlọ́run ẹlẹ́dàá bẹ́ẹ̀ má sọ fún ẹnì kankan. àmọ́ mi ẹ bá mi sọ mo dá yín lójú pé mi ò ní sọ fún ẹ̀dá láwọn kankan ẹ mọ̀ pé ẹnìkan náà ni mo fojú jọ ń bíbà. sórí àwọn tí dádì àti wọn jọ ń ṣiṣẹ́ márùá wọ́n máa ń wá síbí ìbá wa fún ọ̀gá wa ní bribe yes àṣewárí bribe yìí ni ò jẹ́ kó tí ì fi dádì ẹ̀ sílẹ̀ because Jasper tó wà ní custody wa ń bíbá yìí ó ti jẹ́ kó yé wa pé dádì ẹ̀ wọn ò mọwọ́ wọn ò mọ ẹsẹ̀ nínú ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí bó bí n pé torí pé bribe tí ọ̀gá wa ń gbà ó lè ṣe fẹ́ kọ́ rí ìlísì dádì ẹ̀. kí ni mo wá fẹ́ ṣe báyìí fún ẹ ó gbẹ̀gbọ́n ti sún mi ó ti sún mi bí mo ṣe wà ẹ. ẹ lọ́ọ̀yà dádì ẹ̀ nǹkan. wọn ò tí ì dé mo ti pè wọ́n pé wọ́n ó sọ mi pé káwọn bá délé náà máa dé lọ́la ló ń sọ. lórí tí lọ́ọ̀yà dájú ò bá ti dé tó bá máa ti di lọ́la fẹ́tùlà ẹ ló jẹ́ ìkànnọ́dá lọ́ọ̀yà náà lọ́ọ̀yà fún níta ẹ̀sọ́ kọ́ni tètè dé ní dábìá house tó bá ti lè jẹ́ ti lọ́ọ̀yà ojú máa sùn ẹ́ níbà yìí náà ìrọ̀dọ̀ sáwọn lè tètè sí jáde ẹ̀ sílẹ̀ ẹ̀rọ àtàǹtẹ̀ ń gbìmọ̀ ìdí ayá. ma ó lóun fẹ́ bá yín sọ̀rọ̀. ń gbọ́ ọ̀sọ́pọ̀ fẹ́ rí mi kí ló ṣẹlẹ̀. a dá fún yín mà mo rò pé nígbà tí mo ti jẹ́wọ́ fún yín pé bọ̀bọ̀ olórí àwọn onímọ̀rú àyẹn kò mọ nǹkan kan nípa ẹ̀ mo rò pé yẹ kẹ́ ti release ẹ̀ kẹ́jọ́ kó máa lọ ẹ wo ẹ ṣe ń wo mi mo fẹ́ lo personality ẹ̀ ni ìgbà tí mo dẹ̀ ti rí pé kò work ẹ wọ ẹ yọ̀ǹda ẹ̀. kí ló mì èyí dúró ná kí lẹ máa ń fi àwa ọlọ́pàá pè ná o fẹ́ lo personality ẹ̀ ni kí ló kàn mí pẹ̀lú yẹn mo rò pé àwọn fámílì ayédùn ti lọ gbó fáwọn fámílì àbí ìyẹn ló rò pé ó fẹ́ fi máa da èmi lọ́pọlọ rú ń bì báyìí. Officer, ma. Take him to separate cell and torture him very well. Okay, ma. Ṣé kò sí tí mo fi rí ẹ? Ẹ wò má kó má bàa sí yọ ni mo ṣe wà ń bí báyìí ṣe rí lọ́ọ̀yà wa lójókòó rẹ̀. Ẹ káàsán. Ẹ káàsán. Barrister Àyìndé ni mí so mo wá nípa client mi tó wà ń bí báyìí wọ́n sọ wípé ẹ ti fi wọ́n sí custody for the good 3 months. Ìlú wo náà ti ń ṣerú ẹ̀? Tèmi àti yín dẹ̀ mọ̀ pé amòfin ni wá ó ní iye àkókò tẹ́ gbọ́dọ̀ lò yàn kó fi wà nínú custody yín bí báyìí. Lọ́ọ̀yà kò dé wá rí bẹ́ẹ̀ ṣe òun yẹn o before God and man ọ̀sán yìí ni mo lè ṣe wò pé ó yẹ kí n ránṣẹ́ sí ìtùnú kó yọjú sí mi ká lè arrange bá ṣe máa bail out dáàdì ẹ̀ ṣe má bínú. A fún yín ní 24 hours ẹ kàn bá ẹ case file yín kẹjẹ ká charge case sí court ká pàdé ní court. Lọ́ọ̀yà ẹ kàńdà ìtùnú fọkàn balẹ̀ kò lè tó bẹ́ẹ̀ ṣe mú yìí náà. Ẹ wò má ó lè jù bẹ́ẹ̀ lọ kí ló dé láti jọjọ́ ẹ̀ ṣé kan mi wà ń bẹ́ẹ̀ ni ẹ wò kọ́ọ̀tì gangan ni mo fẹ́. kò dìgbà tá a bá lọ sí court ní case tó wà láàrin ìyá àti ní kó tó settle so ẹ má worry I will know what to do. DPO ṣe rí ẹ má jẹ́ ká máa fi fa ọ̀rọ̀ yìí gùn nǹkan tẹ́yìn náà mọ̀ ni ẹ jẹ́ ká pàdé ní court because nǹkan yìí woman right ni ẹ ti violate woman right 24 hours ló yẹ kí èèyàn kó lè lò ní custody police station ẹ fi wá lò past 3 months 90 days. Ìtùnú tó bá di ní ọ̀la kẹ́ ẹ pile up gbogbo fáìlì yín ká pàdé ní court we can't take it any longer it's because I'm not around. Lọ́ọ̀yà. No. Ẹ calm down. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ní mo mọ̀ pé ara ló ta yín tẹ̀sí ń sọ̀rọ̀ báyìí kò lè tó báyìí rárá ẹ ní a need láti lọ sí court ṣó ti yé wò lọ́ọ̀yà jẹ́ ká. Madam ẹ jẹ́ ká pàdé ní court. Atoribewu kẹrẹ má jẹ mí ẹ dákun ẹ má bínú o kí ni ẹ̀ṣẹ̀ mi gángan tí mo ṣẹ̀ yín tẹ́ẹ̀bù òkúta ìṣomídàárẹ̀ ẹ̀wọ̀n tí ìyẹn wá lé mọ́ sí kù sẹ́wọ̀n lèrè fẹ́mi. ọ̀rẹ́ mi orí ló ṣe mí ṣé
ṣùgbọ́n nǹkan súnùsùn lè súnùsùn tẹ́sù bá sì ti fẹ́ lóyún èmi kan ní ọgbà wọlé lórí kúkú tẹ́sọ̀ àlòkùsì mi. Atoribewu bẹ́ẹ̀ sọ́ra Atoribewu bẹ́ẹ̀ sọ́ra Atoribewu bẹ́ẹ̀ sọ́ra ẹ̀mẹ́lẹ́ kéde fáńfáń lẹ́kẹ̀ẹ́kẹ́ là. ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló pè mí etí mi ò sì di. àdàfọ̀ ìsirayéli máa jẹ́ olùjẹ́tọ̀ o sórí àkíyèsí kan lèmi wá pè é sí o ipò alága máa ń wá sí ìwọ̀ fún ẹ̀kẹ́ ẹ̀jẹ̀ fìdíhẹ́ yìí ṣé ìwọ̀ fún ẹ̀kẹ́ yìí pé àtìgbà tó ti jẹ́ ìgbé ayé yìí padà. wàhálà tẹ sọ́ra pọ̀ ọ mọ̀ pé bí ṣe ń dẹ̀ mí lọ́rùn ní ìrọ̀wọ́ náà lọ́rùn wọ́n ní ìrọ̀rùn eku ní ìrọ̀rùn ẹyẹ tó ti yọ nísìn ó ń rọ̀ mí lọ́rùn yóò sì mọ ìrọ̀wọ́ náà lọ́rùn. ọ̀nà àdá fún ẹ bí ṣe wá ń dẹ̀mí lọ́rùn yẹn bá a ṣe máa wá jẹ́ pẹ́pẹ́pẹ́ òun jẹ́ kí wá tẹ́ lólobó tó máa ń sọ̀rọ̀ àgbàbọ̀ wọn ní ìyọ̀kan alábàáwọn ojú mẹ́ta lọ. torí kí ọmọ ẹlẹ́ran tiẹ̀ fẹ́ẹ́ kí má padà á máa la jẹ egun. ọlọ́mọdé ríru ẹ̀ ọlọ́mọdé ríru ẹ̀ àbí ẹjẹ́ ti fẹ́ràn tó gbọ́ ẹran ẹlẹ́mọ̀ tí wọ́n bá gé mo mọ ẹjẹ́ àjẹmọ́ ẹ̀wọ̀ bó ṣe ń wò mí mo sì tó mọ ẹjẹ́ sẹ́pọ́n náà ẹran tó gbọ́ tó bá wà lẹ́yìn lẹ́yìn wọn bí ìgbálẹ̀ fi mọ́ fi ká pòm. kó má bàa wọn jẹbi kẹ́yìn ẹran òwòrán tí máa kéèké tí máa pè sí. ṣé yóò mọ̀ wípé inú àhámọ́ tí ayédùn wà yẹn láì ní má fi lè gbìyànjú kẹ́ ẹ jáde níbẹ̀ kẹ́ ẹ padà wá sípò alága ìwọ fáfáì wá padà sí flọ aṣọ ìyẹ́ bọ́ lára ènìyàn. tẹ́sọ́ra ọ̀rọ̀ gidi lọ bá wáyé tó ti yọ nísìn sórí ayédùn kò lè bọ́m̀bì ọwà ṣùgbọ́n ìdírè o ọ̀rọ̀ tó bá gba kọ̀ọ̀rọ̀ ẹnì kí sọ́ǹtà gbangba o ọ̀nà tá a gbà tí òfin ní bọ́ níbi tó wà ayédùn tí òfin ní bọ́m̀bì ọwà àárín èmi àti ẹ lọ́wà. àtòrí tẹ́sọ̀rà fún ìṣe ìdààmú orí pẹ́lẹ́dọ̀ ọlọ́run kọ́nà má jẹ́ ní tẹ́sọ̀rà mi ẹsẹ̀ mú àṣẹwọ́ tó wá sí lọ lẹ̀jọ́ àpòpọ̀ l'Atoribewu kíkẹ́ gbìyànjú àti pamí sílé ẹ̀wọ̀n ní ẹsẹ̀ mi lọ́dọ̀ sí ẹ. ìdí ìdílá ìwà ìṣèlú nìkan ní òtẹ́lẹ̀ máa sọ lẹ́yìn yéèdì rèé pé kẹ̀yọ́ òrìjà fọlọ́run jà káwọn mùsùlùmí kẹ̀yẹ́kà nínú Kùránì yìí pé kẹ̀yọ́ òrìjà fọlọ́run jà àwọn kìrìsìtẹ́nì tí kẹ̀yẹ́kà nínú Bíbélì pé kẹ̀yọ́ òrìjà fọlọ́run jà gbogbo ẹ̀rọ dàtọ́ ìdìbò ọba akẹ́kọ̀ọ́ fẹ́ gbèjà ara ní ẹ̀yìn fún ayé ní ọ̀gá láti fi ká gbogbo ohun ìlú ìṣẹ̀lẹ̀ yìí nílẹ̀. kọ́ńtẹ́ẹ̀sì ẹ̀ fún ẹsílẹ̀ pẹ̀lú tiwọn sẹ́gẹ́tọ̀ music ẹ̀ máa wọ̀ ní mo ti fẹ́ kúrò nílé mo ń bọ̀ lọ fíìsì sìn àyàn àjọ ẹ̀ máa lọ fún kàmpé yẹn. wáyé ṣá máa ń tóbi kò sí wàhálà kẹ́rẹ́ má jẹ́lé. ògbólì mi kì í ti gbé alága máa wíwá báàtì. pẹ̀lú bá gbogbo. aláì èmi fáńfáń mi kẹ́ ẹ̀ wáyé délé láàárọ̀ yìí kọ́mọ yẹn kà sọ fún mi pé ẹ̀yin fáńfáń yìí o ẹ̀ sùn lílé o pé ọmọ obìnrin mi sùn láàárọ̀ ìyẹn ni kí mi fá wá jókòó pé tí bá wáyé lọ́sọ̀tì tí bá wáyé lọ́sọ̀tì gẹ́gẹ́ bí ọlọ́wọ̀ tún yín mo mọ obìnrin máa wà ẹ̀lẹ́ kí wọ́n ka yín mọ́ mi mo ní kí wọ́n rán yín létí pé ọ̀la àfẹ̀mọ́júlè kó mọ́ mi ó ṣe ojú òṣèlú tìmílà òun ní jẹ́ kí wọ́n bá yín. òkè kílò láyọ̀ náà. ọ̀la ṣe jí mọ́. òkè òtọ́ ni òtọ́ ni ó sì ń da náà tí má kúrò ní mẹ́sàn-án lọ́la màá fi àbáyọ̀mí current àti ọ̀kan lọ́mọ àti jamani kéèkì àjọ ya ọ̀dọ̀ ẹ̀ tó ti yẹ ẹ̀sìn ọlọ́run kó lọ́nà tó ti gbàgbé tẹ́lẹ̀ o. alága nǹkan tí mo jẹ́ kí wọ́n bá yín lè pé nǹkan lè bá fẹ́ fi rọ̀ mí lọ́wọ́ tí kò mọ̀ ẹ̀ máa fi dùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lọ́la èmi gẹ́gẹ́ bíi treasurer akápò gbogbo ẹgbẹ́ onímọ̀rúwá káfàtà àwọn olùwà máa ya apá pípọ̀ ju àwọn zónù lọ́tún lòsè ká ẹ̀ pè mí làtọwọ́dé ká ẹ̀ pè mí làtàtàn ìgbà wọn bọ̀ ṣọ́ọ́ṣọ́ akéré mùsùlùmí kẹ́ ẹ̀ bọ̀ ọmọ ìyàjẹ́ fún ẹ kẹ́ ẹ̀ bọ̀ jamani fún ẹ alága gbogbo yàtọ̀pájà èèyàn tọ́lá ní simple gbogbo wọn kẹ́ ẹ̀ bọ̀ tíírítí ṣé má pè ọ̀tọ̀ yìí ògbólì mi ṣé kí n má pè ọ̀tọ̀ yìí. ẹ̀lú kú of London fún ẹ kẹ́ ẹ̀ rí post àwọn èèyàn lórí Facebook kẹ́ ẹ̀ pè mí pé kẹ́ ẹ̀ má jẹ́lé o mò ń máa wà láti London ká wá síbi èkó mọ ẹṣọ ọṣọ kẹ́ ẹ̀ wá yẹ ẹ sí kò wá lè dá káwọn ògbólì kẹ́ ẹ̀ dé kẹ́ ẹ̀ máa jẹ màálù kẹ́ ẹ̀ máa fún tíì ìyẹn ló jẹ́ kí wá bá yín fún ẹ máa kójú òtì mí. so o fẹ́ pa màálù àbí. mo fẹ́ pa màálù kí n pelé rí. sórí nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé owó ọ̀tí láti pa màálù ṣùgbọ́n ìgbà mẹ́wàá tí ẹ̀ bá ń sáré thank you ẹ̀ máa ń palẹ̀ dọ́mì sí lójú ọ̀nà so iye wọn tá a bá dẹ̀ bí tá a fi màálù ṣe lémi ẹ̀. kò ní kó di kánsẹ́lọ̀ náà èyí tá a dẹ̀ bí tá a kàn rárá ti jù tá a kan tá a fi yẹ̀ sí dáyé jẹ́ ó lè di president lọ́la náà tó bá wá make up láti pa màálù lẹ́yìn sí màá rẹ̀ tó bá ti wà nínú lẹ́yìn tí kò tó wọnú lé bá ti wà ìpàgọ́ tá a wà ní ẹ̀kọ́ campaign làwà
so màá rò ẹ́ wà á dì mí tó bá ti wọn ni kò ṣe ṣe cut your coat according to the size bó ṣe wà ní kò ṣe ṣe báyìí sìn bọ̀sùn màá dì mí máa wọ́ tá a bá wá lọ́la yẹn wá ìta máa mú àti pure water àwọn àwa ògbóni mi ohun tí ẹ̀ ń sọ fún mi nífẹ̀ẹ́ ni pé kò sówó lè máa fi ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ mo sọ fún yín pé owó lè ní wà lọ́wọ́ mi èmi máa ń bá méjèèjì ṣe hospital bill ìyàwó mi kẹ́ẹ̀sì bìlíbà fáwọn náà sí níbẹ̀ ẹ̀dà kò sí ìrànà kẹ́ẹ̀ wá gbà pé kò sówó nínú àpò ẹgbẹ́ ṣebí lànà kẹ́ẹ̀ ní fáńfáń yín àwọn méjìlá kẹ́ẹ̀ wà lọ́fíìsì káà láti ké mi dú 5 million sí etí bó ṣe jẹ́ 300,000 nínú owó yìí sẹ́ńgbọ́n ẹ̀yá mi tí bá ṣe ń ṣiṣẹ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀ ká máa dá padà wí mẹ́ẹ̀kì kó mọ́ mi lọ́la ẹlúkú ọ̀fẹ́ ló gbúdọ̀ báwo á di kó mọ́ mi kí máa tẹ sáfẹ́fẹ́ yẹ̀yẹ́ ẹgbẹ́ máa jẹ́ kó gùn sí mi. ó ti wá yé mi fún rẹ̀ orí rẹ̀ ti gbálẹ̀ orí ẹ̀ ò pé torí ẹ bá pé ni tó ń sọ ní iye tó fẹ́ fi ṣe ìnáwó ẹ lójú tó 5m jáṣẹ́ ìṣàwá yẹ pé ká fi kàfé fáwọn yẹ lọ fẹ́ ṣe pàṣẹ lóní máa pélére fún ẹ yẹn ń já ẹtán tó ẹ tó lè ń pẹ̀lú kẹ́fù lọ́dọ̀ tó ń bọ̀ ẹni ẹ ti jẹ màá rò ẹ̀ kó mọ́ bàa tẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀ pé mo ti tijọ́ síwájú wàá ṣe 41 days àwọn akérèlé tó wá ń sọ pé ebi ìwọ̀n ń wà sí kéde nǹkan lé wọn ni. mo ń bí ẹni náà àbẹ̀wò ni wèrè tó fẹ́ bá iná dúró náà láyé ẹ tó máa fi give up kó nu nǹkan nínú àṣìṣe wa ń bí bá tó lọ bí mo sì kan tó fẹ́ fowó ẹgbẹ́ tí kò mọ ipá ẹ̀kọ́ máa pàyà pa fún rẹ̀ dànù wá ń kan alátìdún lánàá ó bá bá ẹni àbóyè aláya ẹni. fún tó wá ṣe sẹ́yìn mo flag lẹ́tọ́ máa wá lónìí ìrà ìwà mọ́ màá wá fi ẹfẹ́ lẹ́nu unit fún àgbọ̀dọ̀ débi kó mẹ́yẹ mo fẹ́ kó o ṣe tó fẹ́ ṣe tí bàbá ẹ bá bí ẹrẹ kó o tún létí o ò tí ẹ gbọ́dọ̀ mú àti unit lọ́la tó bá wá lọ́la mo fẹ́ suspension oṣù kan. àwọn tó wá ń tì ẹ́ sọ pé olùkúgbọ́ ọmọ fẹ́ràn tẹ̀ tí mi ò kó méjì ní gáràjì pé mo ní elbọ̀dì ògbó wa tó kó mi lọ́la. sọ́ni bá rẹ̀. máa gbọ́ àtẹ̀tẹ̀ plan rẹ̀ sọ fún wọn. sọ́ni bá rẹ̀. wá bí aláya ẹ̀rẹ̀ lọ́la. ènìyàn bú. alága ẹlẹ́rùn ara o ènìyàn ẹlẹ́rùn ara o. ẹ kú àtàrọ. ẹ kúrò lẹ. gbogbo bẹ́ẹ̀ mi bá ń bá mi ẹyin tí mo ń fojú sọ tí mo ń fa aṣọ ẹ tí ẹ wọ̀dọ̀ mi rárá. ẹ̀wẹ̀ má bínú ṣe ìdùnnú tó ṣubú láyọ̀ mi ni ò jẹ́ kí n tètè rí sẹ́ẹ̀dọ̀ tó yẹn má bínú ṣé mo ìwà inú mi dùn gan ni. ìdùnnú tó bá ṣubú láyọ̀ fún yín kò lè dìbà ló jẹ́. àmín. torí pé mi fáńfáń mọ̀ pé iye òun ṣe lèyọ bẹ́ẹ̀ tẹ́ bá sọ̀dọ̀ ṣé àmàlù wá líbi tẹ́ bá ń lọ èmi tẹ́sọ̀rà ẹ̀ máa ń fún mi ní nǹkan bẹ́ẹ̀ ṣe wá fún mi ní nǹkan lè nìyẹn kí n fáńfáń ká sàtọ̀ yín là. Lóòótọ́ lè sọ ẹ mọ̀ pé mo máa ń fún yín lówó àmọ́ lè ní transfer lọ́gá yín ṣe fún mi ẹni fi ṣe bínú ní iṣẹ́ ti gbọ́ ṣe wá rí I'm just so happy mi ìtàwọn mo ṣe máa sọ ṣe rí láti ìgbà tí mo ti délé ayé wọn fún mi ní 500,000 naira àmọ́ lè ní ọ̀gá yín fún mi ní 1 million naira ní kí n ṣọjọ́ bí mi. 1,000 naira owó yẹn kéré. mo ní 1 million naira. Oh God, I'm so happy. Ṣé láti ìgbà tí mo ti gbélé ayé tí mo ti ń gbélé ayé mi ìyàn fún mi ní 500,000 naira. Gbọ̀ngàn tí jàmbá yín ṣe fún mi mi lè gbàgbé 1 million naira lọ fún mi. Ẹ bá wọn dúpẹ́ lọ́wọ́ wọn o. Ẹ̀yin náà ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ máa wá sí birthday mi o. It's a must o. Is that a promise? Ẹ gbọ́dọ̀ máa wá o. alága fóònù yìí ni wọ́n mú un. káyọ̀ má jẹ́lé so torí pé o fẹ́ ṣe súná ọmọ torí kí n fún ẹ lówó tí mo ní kò sówó lọ́ mi. ibi tó gbà wọlé sí mi lọ. ẹ jọ̀ọ́ ń bọ̀ imú wà níkà o. inú ìjókòó jáde inú jìn àti ẹ̀rí tàbí yára tí kò bá níkà ẹ ká máa gbóòrùn jẹ pé kà ní bó ṣe wà ní. mọ̀ ń bọ̀ lórí tiẹ̀ Atoribewu ẹ náà rí pé oríṣiríṣi ṣe orí màmí wọn o ìwọ tó fún yàrá yàrá lọ jẹ́nu oko tí mo mú ọ wá sí gbòòrò ìkọ̀ ọkọ̀ máa wá dé èèyàn sẹ́mi rere ìrànwọ́ wá burúkú gbogbo tí wọ́n padà jẹ́ tiẹ̀ tí wọ́n sọ fún tó bá máa dá lórí ọ̀dàdé o. má máa bá ara yàrá ẹjọ́ ẹni tí wàá sì jẹ̀kú lọ́rọ̀ rẹ bó dé fìlà mẹ́wàá yóò sí ẹ wá wò mí kẹ́rin má jẹ́lé wá kùnì tí wá kùnì tó la tí wọ́n fi lẹ́nu sẹ́yìn àwọn aláwọ̀ àtúkò sí ilé máa kú sílẹ̀ wọ̀. ẹni dalẹ̀ abalẹ̀ lọ o ọ̀rẹ́ mi má dà mí o ọ̀rẹ́ mi má dà mí o mo finú kan bá ẹ lò ó no inú bíbí ní gbẹrú ilẹ̀ dídá ní pọrẹ.